lẹ́wà kí ló lè tó ìgbà yẹn sìn ọ̀gá mi fẹ́ jáde wọ́n dẹ̀ bí sí gan-an sìn mo dẹ̀ ní láti rí wọn kó tó di pé wọ́n jáde wọ́n dẹ̀ dúró síbi látàtàrọ̀ àìkàn wà káàkiri náà gbà tán ti ń wò yìí. ẹ wò ó tẹ bá rí bíbá mi ṣe ṣe ẹrù abàyàn àyàn ajá ìṣe ló ń ranjú tó bẹ̀rẹ̀ sí máa gbọ̀n kódà ẹrù bà mí gan-an bá ṣe rush wọn lọ sí hospital nìyẹn bọ́dá mi bàtà lè dé hospital ìṣe ni àwọn nurse àti doctor wọn ní tí àbá sọ deposit pé wọn ò ní treat bá mi torí ẹni màá mi ṣe ní káwá bá yín pé anything tẹ bá ní kí fún wa káàtẹ fi yẹn ṣe deposit kọ́tẹ̀ bẹ̀rẹ̀ sí máa treat wọn torí ẹ̀ la ṣe wá. ṣó ti le tó yẹn. ó lè ju bẹ́ẹ̀ yẹn lọ tẹ bá rí wọn ẹ̀rọ apààyàn àyàn ajá. wo lẹ́wà ẹjọ́ yìí ti pọ̀ jù ṣó ti yẹn sìn èmi gan fún àánú ìdè ní táìmù rẹpẹtẹ gba 6,000 kò yẹ tí mo bá délé bó lọ́sítù yẹn bá ìwọ. jẹ́bi bí hospital. ibẹ̀ ni wọ́n wà tí mo lọ kọ́ gàgbà tí jáde sí àwọn pàṣẹ ló wá síbẹ̀ tó ti bá mi sọ fún dáàdì pé kọ́ máa sì mò ń bọ̀ ọ́n sí kẹ́tẹ́ ẹ̀yẹ máa bẹ̀ má dùn bí ẹ̀yin ni kẹ́ kúrò bí. dáàdì báwo lára yín báyìí. mo ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. orí òfin tẹ̀ tí wà fún yín láti máa lọlé báyìí. dókítà wọ́n ti lè máa lọlé àbí. wọ́n ti lè máa lọlé báyìí. ok no problem ẹ ṣe gan. mọ́lẹ́wà. sá. súnkàn mi. dáàdì. láṣẹ Elédùà ní kú ní rèwerèwe. àmín. ọmọ àtọ́jú ẹ̀yin náà. àmín ẹ má tọrọ ìjọ jù ẹ má wọ. mo dúpẹ́ lọ́wọ́ ìyá yín náà kò sẹ́ni tí ó fojú sunkún ara wọn nú gbogbo wa. bá mi ẹ̀yin náà sọ̀rọ̀ báyìí ojú yín lórí báyìí tó gúnrégé yìí. àárẹ̀ kọ́ ni kú. egbò ìtẹ́rù bà mí lọ́jọ́ in fact àyà mi já àmọ́ ọpẹ́ ní fọ́lọ́ ọpẹ́ tí wà ókè. a máa ṣètò fáwọn nurse láti discharge yín sá ẹ pẹ̀lẹ́ sá Mr. Sukanmi ẹ rí mi ní ọ́fíìsì. ok àbọ̀ jáde mú bọ̀. súnkàn mi. in fact ojú wa gúnrégé. bàbá Súnkànmí ó dẹ̀ jẹun òun náà ń láàgùn yọbọ yìí Súnkànmí bàbá bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó jẹun ẹ yé èrò níta èrò yóò ṣe é rò ṣàánú mi wọ́n jẹ́ ròyìn méjì dídẹ́ nìkan oṣù náà láàgùn yọbọ yìí kódà àṣẹ gbàdíẹ̀ sí gbàdíẹ̀ sí àṣẹ gbàdíẹ̀ sí gbàdíẹ̀ ẹ̀wọ̀n àti kọ́ dákun gbà tẹ̀sùrù gbà lọ́wọ́ kọ́. dádì ṣé ìtàǹbà yín sọ yìí náà ẹ ò ní gbọ́. èmi náà kọ́. àìdí ọkọ mi ń gbádùn. àṣẹ. ń gbọ́. gbàsígbàsí dákun yé. mo ti yó. kí ló wá jẹ́ mọ ìyó dákun tó ń láàgùn yọ̀bọ̀ yìí. mi ò mọ̀ o ṣé wọn náà ò mọ̀ ni. ọ̀rọ̀ tíjà yẹn ti sọ ó máa ń ranjú tó bá kọ́ wọn ṣé wọ́n ti burú jù ká ní kò burú sí iṣẹ́ ẹ̀ máa yéèyàn bọ̀ tó bá ti wọnú kíláàsì ẹ̀ máa léjú pa ó máa léjú pa. ọ̀rẹ́ mo ti parí assignment. ok yín kọ́. kí lẹ́yìn ṣe lè. a kàn ń sọ̀rọ̀ náà níjà rẹ̀ a máa lọ sìn ẹ̀yìn kọ́. bọ́wá náà ti fi tọ́jà rẹ̀ ní ká máa lọ lé. ẹjọ́ ẹ̀wá náà kọ̀ ó máa rí. mo ń wo pé bóyá tó bá dìrọ̀lẹ́ kí wọ́n bá ẹ lé bọ́dá Túndé tó ń gbélé yín tó máa ń kọ́ wa yẹn ń kọ́. yà wọ́n wà rant. mo ń wò pé tó bá dìrọ̀lẹ́ kí wọ́n wá sí ọ̀dọ̀ bọ́dá Túndé ó mọ̀ wọ́n jọ kọ́ wa bí ó tún máa wà easier fún wa ṣó yẹ. what ẹ̀yin ò tí lọ lé ni. a ti fẹ́ máa lọ mà. láago mélòó 2-3 kí lè ṣe school by this time. a kàn ń sọ̀rọ̀ ni mà. ẹ ń sọ̀rọ̀ láago 3 ó yá ilé yín. ọ̀rọ̀ wo lè ń dúró sọ nínú school by this time ó yá go. assignment ni. assignment náà ni. go home I say. okay ma. you know me. nuisance.
Jọ Mr. Salami. Yes ma. Go around the school compound. Actually, rán ọmọ tó wà ní school tó máa ṣeré kiri. Mo ti gbọ́ ma. Bá mi lé wọn lọ sí ilé kíá. Súnkàn mi, ní tí mo torí ẹ̀ pè mí, kò ju wípé mo fẹ́ sọ fún yín. Ẹ̀yin náà ìṣọmọdé mọ́ o, àgbẹ̀kọ́rùn roko, díẹ̀díẹ̀ làgbà ń kànyàn, ó sì ti ń kàn yín náà nìyẹn. Ààrẹ bàbá yín yìí, ó má pọ̀ tẹ́yìn náà sì mọ̀. Mo ti yáwó alájẹṣẹ́kù lórí ààrẹ yìí náà ni. Mo wá fẹ́ bẹ̀ yín, ẹ jọ̀ọ́, ìkan náà ẹ̀yin méjèèjì yóò dúró léèwé o. Kíkejì ọmọ lọ léèwé, ká lè túbọ̀ lọ́wọ́ tọ́jú bàbá yín. Á túbọ̀ sùn, Súnkàn mi. Mami, kí ló ti ẹ ò sọ fún mi tẹ́lẹ̀ kó tó di pé ẹ pè wá? Dákun má bínú, má bínú. Ẹ̀yin náà ti sọ pé yàrá mẹ́ta ò kì í ṣọmọdé. Bẹ́ẹ̀ni. Kì í ṣọ̀rọ̀ tó yẹ kẹ́ máa sọ lójú ẹ bá pè mí máa ti ṣàlàyé fún wọn kan tó bá ń ṣẹlẹ̀. Má bínú. Anyway, mo sọ fún yín pé mo fẹ́ wá iṣẹ́ lọ síbi kan. Bẹ́ẹ̀ni. Ọlọ́run ṣe ìyanu. Wọ́n ti ní kí n wá bẹ̀rẹ̀ iṣẹ́. Iye owó tí n bá rí bẹ́ẹ̀ náà màá máa fi ràn yín lọ́wọ́. Kò sí kankan nu wọn tó máa stop láti lọ sí school. Kí la ní? Kò sówó kò sí nǹkan kan. Ṣùgbọ́n education tá a bá ní náà, ohun tá a bá mọ̀ náà ló máa gbé wa ga lẹ́yìn ọ̀la. So ẹ má worry, Ọlọ́run á ṣe ìyanu ṣá. Bọ̀dá mi, ẹ ṣeun gan. Ọlọ́run á túbọ̀ máa yọrin sókè. Àmín o, àmín. Ẹ ṣe gan. Ẹ ṣe. Àmọ́ màmí, ká tẹ̀ wá ní bóyá abẹ ṣe sọ tẹ́lẹ̀ ló ṣe fẹ́ rí pé lóòótọ́ ìkànnú èmi àti inú mi dùn fẹ́ dúró. Ta ló máa dúró ní èmi àti ẹ̀? Ẹ̀yin lẹ máa dúró fún mi. Nítorí mo jẹ́ ẹ̀gbọ́n, education ò tọ́ sí mi àbí. Bọ̀dá mi ẹ̀ máa gbàbúrò yín, èmi lèmi máa dúró. Ọlọ́run á ṣe ìyanu. Ọlọ́run tó wò wá tá a fi tó lẹ́wù tá a dé yìí kò sí nǹkan mímọ́. Ẹ̀rín ayọ̀ la máa rí gbẹ̀yìn. Ó kan tiẹ̀ tó ń sìn yá àrájọgbà. Inú ṣáà láìkí gbogbo orú kan báyìí. Mi láìkẹ́ o. Ẹ dákun gbogbo ẹgbẹ́ ẹ mọ́ bínú sí mi o. Mi ò fojú dẹgbẹ́ o. Ẹ dákun ẹ mọ́ bínú o. Ṣé ẹ rí ọjà ni ò yá o? Ṣé bẹ́ẹ̀ rí pé mo pàtẹ? Mi kúkú ṣọ̀lẹ, mo pàtẹ. Ọjà ni ò yá. Mo dẹ̀ gbìyànjú tó pé kí n tiẹ̀ lè tà, mo tún máa ń ṣọ̀rọ̀ ajé màá tún ní káwọn ọmọ gbọ́dà kan kiri lọ o. Bó bá ṣe ní gbélé náà ṣe ń pín padà bọ̀. Ẹ mọ́ bínú kò wù mí kí n má sanwó tí mo yá tí mo gbà lẹ́gbẹ́ o. Tí ó ti yẹ yín ẹ dákun ẹ jọ̀ọ́. Àti pé ọmọ iléèwé tí mo sanwó ẹ̀ olùjẹ́ gan-an ló tó wá jẹ́ kówó yẹn tó wá ṣe bẹ́ẹ̀ yẹn. Tábà bínú ńkọ́? Mo ní tábà bínú ńkọ́? Ó dórí akáyín àkàrà dégún. Kí ló dé? Níjọ́ tó ń ṣojú mẹ́mẹ́mẹ́mẹ́ kí n bẹ́ẹ̀ kó kájọ fún ẹ o. Ó jẹ́ mọ̀ pé kọ́làjọ ọkàn mo dẹ̀ dúró fún ẹ ó dẹ̀ wá disappoint ni. Ṣé wàá da bẹ́ẹ̀ yẹn? Ẹni ẹlẹ́ni tó àjọ ọkàn rẹ̀ ń sìn. Kí ló fẹ́ kó òun náà nídìí ojú ọ̀nà ṣe nídìí owó náà. Ó máa ń yẹn fún wa ni o. Ó máa wà lọ́nà ọ̀kọ̀nà ní tó ti yẹ ń sìn. Ẹ wo sẹ́ẹ̀rí gbogbo rádaràda ọmọkùn ìyàsọ́nù ẹ̀ bá ká ẹ̀ kan èmi o kéèmí ti gbàjọ tèmi ni ǹbí ọmọ àgbàjọ ń jọ sí sẹ́bọ̀n ṣe sọ́ọ̀rì bójú ṣe rírè kan fi jobi lọ́jọ́ ẹ̀dẹ́ èmi rojọ́ o bẹ́ẹ̀ gbẹ̀jọ́ dáadé bàbá ìjọ ti ẹ̀sẹ̀ mi ẹ̀sẹ̀ ẹ bá ń kówó tèmi kì í ṣe pé mi ìfẹ́ sanwó náà ọmọ tí. kí ló dé wọnú lẹ́bọ̀ yóò lọ mí nínú ṣọ́ọ̀bù. Obìnrin mọ̀ mímọ́. Obìnrin mọ̀ mímọ́. Ẹgbà wá o. Obìnrin ti dákẹ́. Ẹgbà wá. Aládùúgbò. Ẹ má bọ̀. Ọ̀rẹ́ o. Ìyá súnkàn mi rè o. Ìyá súnkàn mi rè o. À ń sọ̀rọ̀ lọ́wọ́ mi o. Ibi àdìmọ̀ rè o. Ìyá súnkàn mi. Bó ṣe rí náà nìyẹn. Ní kí nìyẹn? Ìyá súnkàn mi. Bó ṣe rí náà nìyẹn. Bó ṣe rí náà nìyẹn. Olúwa. Àṣẹ bẹ́ẹ̀ ọ̀ṣẹ́ ń kú rè.
Ó ṣe é kọ́ nìyẹn. Kí ló ṣẹlẹ̀? À ń sọ̀rọ̀ lọ́wọ́ ni o. À ń sọ̀rọ̀ lọ́wọ́ ni. Irú ọ̀rọ̀ wo? Níbo lẹ ti sọ̀rọ̀? Ìṣẹ̀lẹ̀ láti sọ̀rọ̀. À ń sọ̀rọ̀ lọ́wọ́ ni. Ìyá rẹ ti kú. Ìyá rẹ ti kú. Ìyá rẹ ti kú. Ìyá rẹ ti kú. Dadi, ẹni sùn. Ooo, dadi, kí ló ṣe yìí? Dadi. Bàbá Súnkà mi. Bàbá yìí ti kú. Bàbá Súnkà mi. Súnkànmí àti ẹ̀yin àbúrò ẹ̀ mo kí yín lọ́pọ̀lọpọ̀ ẹ kú rọ̀jú ọlọ́run àtúbọ̀ tù yín lójú. Ṣe rí nǹkan tí mo kàn fẹ́ advice ẹ má rò pé kò sí ìyá kò sí bàbá ó ní bọ́lọ̀ ń ṣe máa ń ṣọlá ẹ̀. Ìgbà míì wà tí ọlọ́run bá fẹ́ gbéyàn lọ síbi gíga àbí ó ní ètò kan ní ìgbésí ayé yàn àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ tí àwa ẹ̀dá máa ń lérò yìí pé ibi ló ṣẹlẹ̀ yìí àmọ́ gbogbo ẹ̀ yé ọlọ́run. Ìrìn àjò yín nílé ayé ó lè jẹ́ òun lọ́lọ́run fẹ́ tún ṣe àbí ló fẹ́ ṣe nǹkan pa ẹ̀. Nítorí ìdí èyí ẹ jẹ́ kí ó ti ṣẹlẹ̀ ẹ jẹ́ ká gbà fọ́lọ́run. Mo dẹ̀ mọ̀ pé ohun gbogbo lọ́lọ́run máa ṣe ní dáradára. Tẹ́ bá need any little things Súnkànmí a máa fi tó mi létí ṣe ti bọ̀. Ẹ ṣé gan sir. Thank you sir. Ẹ ṣé sir. Wọ́n tún kọ́ ọ̀rọ̀ sir ní fi irú ilé ìgbà sir. Ọ̀gá sir lálọ́ọ̀dù wà ní sir. Ẹ ṣeun gan sir. Ẹ ṣé gan ni o. Ọlọ́run máa tọ́jú ẹ̀yin náà. Ẹ dẹ̀ kú àdúrótì. Súnkànmí ń ròyìn. God bless you sir. bá a ṣe rí nìyẹn àkóní lábúrú mọ́ àdẹni fúnra lè sọ fúnra wa ẹ ṣe gan-an. Súnkànmí ọ̀rọ̀ ló ti gbọ́ yẹn o ìwọ àtàwọn àbúrò ẹ ṣera yín lọ́kàn kẹ ṣera yín lóṣooṣù ọ̀wọ̀ àwọn òkú ọ̀run náà àdúró tì yàn ní padà lẹ́yìn. ọ̀nkú ẹ ṣe gan sà ẹ ṣe ẹ̀kọ́ àdúró tì wọ́n. ọ̀nkú Súnkànmí ẹ pẹ̀lẹ́ ọlọ́run á ṣe ìtòdà lágbára lọ. Ẹ jẹ́ kí àwa máa lọ. ẹ ṣe gan-an. Ẹ jẹ́ ká máa lọ. ẹ ṣe àdúpẹ́ o. Jọ inú mi dùn kan. Inú mi dùn wá sí school. Kí ló ṣẹlẹ̀? Àtìgbà tá ti bẹ̀rẹ̀ exam kò kí n wá sí school torí ẹ mọ̀ kò san school fee ẹ̀ and principal dẹ̀ ní ẹnikẹ́ni tí ò bá ti san school fee ẹ̀ pé kò lè ṣe exam so àtìgbà yẹn ló ti máa ń wà nílẹ̀. Mo mì pé inú mi dùn orí owó school san. Mi mọ anything náà kò dẹ̀ sọ anything fún mi. Kẹ́dẹ̀ máa wò abẹ́ woman yẹn gbọ́ pé kò tiẹ̀ jẹ́ kó san díẹ̀ mọ́ ó ní láéláé. Fuck. Ibo ló wá wà fún ẹ? Ó máa wà nílé. Ok, ìgbà wo ni wọ́n fẹ́ lọ sọ́dọ̀ ẹ̀? Mo ṣì ní pépà ní 12 so ó dẹ̀ di 2 ó di 2 kàtó kúrò sùn. Ok, ṣé mo lè wá gbé ẹ kájọ lọ sọ́dọ̀ wọn àbí kí ló fẹ́ o? Ẹ lè wá gbé mi bọ́ but ẹ lọ wò ó lé ó wà lé. Ó ṣe gan. Ó dàbọ̀.
ṣẹ́rí bọ̀dá mi irú ìgbéga báyìí làwọn máa rí gbàrà ọlọ́run bó tilẹ̀ jẹ́ wípé lọ́kùnrin ẹ máa wọ bóyá owó kékeré lọ́ fi kún sálárì yín àmọ́ ẹ jẹ́ ìsọ̀wọ́n fún yín promotion ti bẹ̀rẹ̀ nìyẹn mo á fẹ́ kó yé yín wípé lẹ́yìn èlé bọ̀dá mi ọmọ times 1 million owó yín ó ṣe gan àbúrò mi ní ojú pọlọwọ yìí mo sọ fún yín náà díẹ̀ náà kò sí nǹkan tá a fẹ́ fi wé education tí èèyàn bá ti ní nínú ayé èèyàn irú àwọn nǹkan báyìí náà ló máa ṣẹlẹ̀ mo ní mo sọ pé kẹ́ ẹ máa rọ́jú kẹ́ ẹ jẹ́ kàkà tán òun náà nìyẹn mo ti san díẹ̀ ní owó baba landlord ẹ̀ that is why tí mi fi ní lè fún wọn ní owó ti school ẹ̀ tán mi ní lè san gbogbo ẹ̀ tán ó yé mi inú mi dùn lórí ó yé mi mo tá ò bá sanwó lé tá ò sanwó lé tó bá lé wa jáde ṣó máa wọ̀ kò ní wọ̀ jẹ́ ká sanwó lé tán ṣùgbọ́n. èmi nìkan ló kún kíláàsì wa. wọ́n ti láwọn máa fún ẹ kó tó máa yàyọ kí ló máa fún ẹ náà àwọn bọ̀dá mi ṣe rí tẹ́ bá ti fún òun ní tiẹ̀ èmi náà ẹ mọ pocket money náà ẹ máa fún mi àbí. ẹ̀yin tẹ̀ jẹ́ kí n rántí ìwà tó ń kú láàrin àbí kí wọ́n ń porúkọ ẹ̀yìn tí mo rí tẹ́jọ́ ṣe. ní bílíbẹ̀ wọ́n máa kẹ́nu fẹ́ sí mi mà ní. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹjọ́ nítorí ti Ọlọ́run ẹ tẹ̀lé mi dé ọ̀dọ̀ principal wa kí tí ẹ bá mi bẹ̀ ẹ́ bóyá ó máa gbọ́ sí yín lẹ́nu nípa ọ̀rọ̀ owó exam tó wà nílẹ̀. ẹ ṣáà mọ̀ pé mi nìkan ló kù láti ìgbà tí mọ́mì ti kú báyìí ẹ wò nǹkan lè kí n má sọ nǹkan míì àti jẹun gan wàhálà ní gbogbo yín náà lẹ mọ̀ ẹjọ́ nítorí tí Ọlọ́run bọ́dẹ̀ sùkọ̀ mí nìkan tó tún kù tó forí ń jágbójájú fún wa wọn ò sọ sálárì fún wọn mi ṣẹlẹ̀ ní kó lọ para ẹ̀ nítorí tèmi. exam ló dé ti kù díẹ̀ báyìí ẹ tẹ̀lé mi lọ kí wàá lọ bá mi tẹ̀lé bẹ́ẹ̀ ẹ̀yin máa gbọ́ gbogbo rẹ̀. a ti tẹ̀lé ẹ lọ́kọ́ ní pírọ́blẹ̀mù agage mi yìí o a ti tẹ̀lé ẹ lọ́kọ́ o bó ṣe mọ bí wùmà yẹn ṣe máa ń ṣe ó máa ń ṣe bí ẹni tó ní psycho àbí kílẹ̀ ni mo wí ọ̀rẹ́ mi. ẹ jẹ́ ká give a try àbí kílẹ̀ ni mo wí. inú mi dùn owó ṣòro gbogbo nǹkan tó sọ kalẹ̀ gbogbo ẹ̀ ló yé wa o àmọ́ ó ṣàmọ ọ̀rọ̀ principal wa kò tiẹ̀ ní fojúlẹ̀ gan débi táwa student tá máa bá sọ ẹ̀dùn kan wa but all the same àmàlọ́ náà ni ṣòye àmàlọ́ náà ni Ọlọ́run bá dẹ̀ máa jẹ́ kó gbọ́ sí wa lẹ́nu. ayé wọlé wà lẹ́yìn. kí lè ṣe ní school by this time of the day. you and you kí ló dé kí lè wá. afẹ́ ni wọ́n. what for. inú mi dùn. sọ̀rọ̀ náà. ẹjọ́ máa nípa ọ̀rọ̀ owó exam wa ni mà. kí ló ṣe owó exam. òun ni mò ń bá àwọn ọ̀rẹ́ mi sọ kó tẹ̀lé mi kó wọ́n bá mi bẹ̀ yín mà kò sówó ni mà owó pọ̀n lé adẹ̀ ti sáré káàkiri kò sí bá ṣe fẹ́ rówó bá ṣe ní bóyá ẹ lè ṣàánú wa kẹrí nǹkan ṣe sí mà. this is government school. ṣé o mọ̀ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ gbà mí sí iṣẹ́ ń bí ni it's not my own school. tábà dá owó díẹ̀ fún díẹ̀ gbogbo yẹ kó máa láwẹ̀ kó bá wa ṣe exam next week. ìjọ máa. have payment? no o gbọ́dọ̀ sanwó in full kó tó lè ṣe exam. good day. bye. ẹ̀yin ọ̀rẹ́ mi ṣáyé mi ò tí wọ́n bàjẹ́. ayé mi ti bàjẹ́. má sọ̀kún má sọ̀kún má ṣe má sọ̀kún àbẹ̀wò. ọmọ ti fẹ́. mo ní kí n rán yín létí lórí ọ̀rọ̀ site tí ẹ bá mi sọ pa ẹ̀ pé ẹ ní ìdèyàn kan tó máa lọ síbẹ̀ láti lọ ro gbogbo àwọn oko tí ó wà bẹ́ẹ̀ ẹ ò dẹ̀ bá mi sọ nǹkan kan nípa ẹ̀ mọ́ torí ẹ̀ ni mo ṣe ní kí n rán yín létí sà. yes kí ló tún fẹ́ nǹkan tó kàn need o ti mọ site o dẹ̀ ti mọ iṣẹ́ tó fẹ́ ṣe ìwọ kan wá èèyàn kó lọ bẹ̀rẹ̀ sí rona kò sí problem. no problem go ahead náà ni mo ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ sà ẹ̀ dẹ̀ ti sọ báyìí. o ti rí go ahead so you can go ahead iṣẹ́ ti kan bẹ̀ ni mo ṣe ní kó lọ ró. okay sir sir. yes o ṣe ọ̀pẹ kò sí problem. kò sí sir. all better. all right. yes sir. mójútó ṣe àpò. ó dà sir.
ni ó sọ pé ó máa change ọmọ yìí wọ́n ló ní kí n máa change ẹ̀. ẹ kì í lọ ṣílẹ̀kùn ó sì ní lọ́mú sí gáà. lọ ṣe látàárọ̀. Oya dìde sókè. Oya madam slowly. Oya kúnlẹ̀. Oya kneel. Ẹ lè kúnlẹ̀ kẹ́. Ẹ kẹ́ kúnlẹ̀. Mama, bẹ́ẹ̀ ṣé wọn wá ẹ máa rí pé àkín ṣe é bì náà. A lè wá ní lára. Èèyàn ní dá báyìí. Káwa ní lára. Ó ti yé yín. Owó tẹ lọ gbé ní báńkì. Ó ti yé yín. Ẹ kàn gbé jáde kẹ́yẹ́ káwa máa gbé lọ. Táwa bá ti lọ tán, ẹ̀yin ẹ̀ ṣọdún páwa wa gbà kan wa. Bàbá ọkọ mi, ẹ jọ̀ọ́ ṣàánú mi ò gbowó kankan. Ìyá, báńkì láti ń tẹ̀lé yín bọ̀, ẹ jọ̀ọ́ tó lọ, ẹ cooperate pẹ̀lú mi, ẹ gbọ́ràn sí mi lẹ́nu. Èwo lè fẹ́ máa ṣe kó pa yín àbí kó gbọ́mọ yín? Ẹ má pọ̀ mọ́ mi. Ṣé kí n ṣe example? Máa cooperate. Ọlọ́run wà láwọn yẹn lè ṣe bí olórí burúkú. Ṣé má kì í fún un. Ó fẹ́ kàn pọ̀ mọ́ àbí. Ẹ má pọ̀ mọ́ mi. Bẹ́ẹ̀ni máa jẹ́ owó náà keep quiet. Ẹ wọ ọ wà nínú mọ́tò. Kọ̀ọ̀bá àmọ́. Ayé mi o! Mi sọ̀rọ̀. Olórí burúkú ni yín ṣá. Ẹ ti kọ́ ní burúkú yìí lọ́wọ́ mọ́tò tẹ̀. Ẹ kọ́ ti pọ̀. Ẹ kó bẹ̀rẹ̀ lọ. Bí ẹjọ́ wà ní ìrẹ̀lẹ̀ dànù. Let's go. Move it, car. Move this car. Let's go. Go here. Go here. Scum, so mo fuck up. Yes, so fuck up. Ọ̀dẹ̀ ni ẹ men. Ṣó fẹ́ para ẹni. Bí àwọn ọlọ́pàá yẹn ṣe ń lé wa yẹn, tó ń pẹ́ everybody ti ya, ó sì fẹ́ máa gbé mọ́tò tẹ̀lé wa. Ṣó dẹ̀ ni ẹni. Ṣé rí ẹ̀mí wa ó ju owó lọ. Tẹ́mi yẹn bá ṣì wà, a máa ṣiṣẹ́ tó kọjá owó tá gbé yìí. A máa wọ́ kété, a máa ṣe gbogbo ẹ̀ tó máa girin. Kò yé yín sìn. Now, Tiger, wàá gbé owó yẹn. Wàá gbé wọbẹ̀ yẹn lọ́nsìn tó bá ti gbé pamọ́ síbẹ̀ já ewé lè tá bá padà bá àwa lání tí àbá dẹ̀ bá ẹlòmíì máa gbé so àwa dẹ̀ máa ṣe kí ni a máa ṣe tó jù bẹ́ẹ̀ lọ àwọn àwa gba àwọn ẹrù náà wà lọ rí mọ́bí tá a máa ń rí wọn wà dé ládé wà jẹ́ kó jọba torí ijọ́ mi ká lè gírin ẹ̀ ṣé o mọ̀ kí a ṣe bẹ́ẹ̀. Adúrò owó ilé kí ló ta koríko bò ìyẹn possible men adúrò owó yìí owó ilé tẹ́lẹ̀ mi lọ níjàre gbèsè ní gbọ́bà wo. Tiger ó dẹ̀ ń pò ń ṣí ire ibi lẹ́sẹ̀ yìí dey craze. ẹ bọ́ sọ́dọ̀ mọ́ mo ń craze báwo kí ló ń sọ́gọ̀ ṣó lè dá ṣe ni kí ló ṣí ẹ̀ àjọ ṣé ni mẹ́. wọ́n tó ya wèrè ni ṣó fẹ́ kí n rẹjú mọ́ ẹni ṣó fẹ́ kí n fa ifá mi yọ láti inú akó kí n kà dáàbò ẹni ṣó ń ṣí èrè ni ṣó fẹ́ kí inú bí mi ni ó yá ikú tó yẹ kó kú látọwọ́ ọlọ́pàá yẹn ṣó fẹ́ kí èmi pa ẹ ni máa pa ẹ fúnra mi inú mi dẹ̀ máa dùn pé mo pa ẹ. bẹ́ẹ̀ gbà mo fún un wo ló ṣí ẹ sí múlẹ̀ dà kí ló ṣí ẹ kí ló máa ṣe yín gan ọ̀gbẹ́ni múlẹ̀ dà rẹ o bẹ ṣe mi lórí burúkú. ẹ mọ̀ kan Tiger àwọn bó ṣe máa flow you follow here because tá a bá jọ gba ọ̀nà ibìkan náà gbàgbé pé àrẹ̀pọ̀ ejò ló máa ń jọ méjò níyà bí wọ́n rìn lọ́tọ̀ọ̀tọ̀ àwa máa kú papọ̀ ni so me I'm not ready to die you follow here and you follow here Tiger. All right. Follow anywhere. Okay? All right, Tiger. Ládùúgbò gbogbo owó tá à ń wá yìí màá tún lọ gba owó lọ́wọ́ ọ̀gá màá tún wá kó fèèyàn kan àwa bá wọn rolé wọn. Kì í ṣe gbogbo oko náà ni tí n bá fọwọ́ tú láti ìsìn kó tó tó rọlẹ̀ máa fọwọ́ tú tán kábọ̀ torí kí n wá lo àdá. Fúnra mi ni màá gba owó tí màá ro. Ọ̀rìn ibi tó pọ̀ sí jù lélẹ̀ kí ni.
Stop there. Kí ló wà ní báàgì? Kò sí nǹkan ní báàgì. Sí báàgì ẹ jẹ́ ká àwòjọ. Check the bag for me. Mi ò jalè. Mi ò sọ pé o jalè. Tú báàgì ẹ jẹ́ kí n wò pọ̀ tó wà ní báàgì. Tó wà ní báàgì mo ń bọ̀ láti ṣe òru ni kí mo ṣe. Jẹ́ sí báàgì. Ibo ló ti rówó yìí? Ibo ló ti rí? Oya gbàgbé. Ọmú ẹ̀rọ mi ẹjọ́ ẹ̀wọ̀ bí ẹ̀wọ̀ bí. Ẹ máa bá 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 wà ó yà wọ̀. Ọkọ̀ oní òní jẹ́wọ́. Kó o kò sọ fún mi ní iye ẹ̀yin tẹ́ ẹ wà involved inú robbery yìí. Ó difficult fún mi láti jẹ́wọ́ nǹkan tí mi ò ṣe ní ìṣòro tí mo ní gangan nìyẹn. Ọlọ́run mo ti sòótọ́ fún yín. Ṣé ní ọkàn bí tẹ̀lé olùkọ́ wa tó ga mi ní kí n lọ tún ṣe olówó sọ ibẹ̀ ni mo ti rí Ọlọ́run. O ò nífẹ̀ẹ́ ara ẹ o ò nífẹ̀ẹ́ ara ẹ. Ṣé ìyá ni ò tí dùn ẹ tó ni àbí kí ni? Wàá rí nǹkan tó máa fojú ẹ rí. I swear to God ohun tó ní kò tẹ̀ láti sọ Ọlọ́run. Petro, sir, sergeant, sir, ṣé o ti jẹ́wọ́? kò tí jẹ́wọ́ sir. Arákùnrin, etí ẹ̀ mélòó? O ò tí jẹ́wọ́. Èmi ò ṣe nǹkan tó ní mo rí Arákùnrin jẹ́wọ́ kó lè máa lọ sílé ẹ̀ láyọ̀ àti àlàáfíà. Tó o bá jẹ́wọ́ nǹkan tí máa fojú ẹ rí. Go to Ìkẹjà kó lọ béèrè mi dáadáa ní SARS. Inspector, sir, follow me to my office. Okay, I'm going to search you there. Come and get the warrant. Wo dáadáa. Bọ̀dá mi kí ló ṣẹlẹ̀? Kí ni kan tó ṣẹlẹ̀ gangan? Kí ló lè ṣe bọ̀dá mi kí ló ṣẹlẹ̀? Ó ti kọjá nǹkan tí mo lè máa sọ. Ọlọ́run kò yé mi. Wọ́n ló lè ní mo jà. Wálé tó mọ mi wálé fún wa wò bọ̀. Wà á dá wo gbọ̀ngàn tí a fi ṣe mi ò ṣòlè. Olè mi ti bá wọ. Bọ̀dá mi ẹ̀ ṣọlẹ̀. Ìwọ ọ̀gá ọlọ́pàá. Bọ̀dá mi bọ́ ṣe wà yẹn. Wọ́n lè mú nǹkan nìkan mọ́ sí wọn. Láti ìgbà tó ti bí wọn, wọn ò jalè rí. Wọ́n ò jalè. Bọ̀dá mi ò jalè. Ọlọ́ọ̀. Wọ́n ní olè ní àbò jalè. Àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀gá ọlọ́pàá. Bọ̀dá mi ò jalè rí. Mo jalè gbogbo ti bí wọn. Àwọn kí ló rí? Kò sí anything nínú ilé yẹn. Kò sí anything. Ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ tẹ̀lé wa dé àgọ́ ọlọ́pàá. Ẹ jọ. How are you? Fine, sir. Kí ni young lady kí ló fẹ́? Lady yìí ló kàn jú stop wa ní cancer kò tiẹ̀ jẹ́ ká ṣiṣẹ́ tá ní ṣe ṣáà pé òun ṣàfẹ́ ní dp owó ṣe mo ní okay. Young lady, how are you? What can I do for you? Ta ló jẹ́ Súnkàn? Bọ̀bọ̀ tí a lọ mú tí wọ́n lọ rọ̀bù yẹn tí a bá owó lọ́wọ́ ẹ̀ tí woman kan wá report ẹ̀ pé ó pa ọmọ òun lẹ̀gbọ́n ẹ̀sà. Adigunjalè yẹn tó pààyàn tó tún gbé owó. Ibo lẹ ti mọ ọ̀daràn young lady? Ọmọ ìṣẹ́ mi wọn bàbá mi ni ó ń ṣọlẹ kò lè mú nǹkan ní nǹkan pọ̀ mọ́ ti ẹ jọ nítorí tó náà ìṣàánú wa. Young lady wait iṣẹ́ kí ló ń ṣe? Mo ń ṣiṣẹ́ lóòótẹ́. Ṣé o ti kọ́lé? O ti ra mọ́tò? Ó lè ò kì í kọ́ sórí ó lè máa fara pamọ́ fún yín nílé kó máa lọ ta kó lọ máa wò àwọn ìwà jàǹdùkú yẹn owó tá a ká mọ́ lọ́wọ́ yẹn owó yẹn pọ̀ ó dẹ̀ ti la ikú lọ ó pààyàn commissioner ti mọ̀ sí kéèsì and this office a ti conclude kéèsì yẹn it has been referred to the court so state tó wà yìí kò tiẹ̀ sí lọ́wọ́ mi agbára mi ò ká the case young lady nǹkan tí mo kàn lè sọ fún ẹ gẹ́gẹ́ bí young lady is go and get a lawyer a qualified lawyer and you go and meet him in the court to defend so it is left for court to decide. Jọ̀ọ́ torí Ọlọ́run inú mi dùn ní ọmọ lọ́ọ̀yà tó lè help wa jọ̀ọ́ nítorí Ọlọ́run náà ṣàmọ̀ bọ̀dá mi wọ́n ń ṣó ní jàgídíjàgùn wọ́n ń ṣólè àkóbọ̀dàbà lásán ní gbogbo ilé tó ń ṣẹlẹ̀ sí wọn jọ̀ọ́ nítorí Ọlọ́run at least báwa bá lọ́ọ̀yà ẹ̀ sọ̀rọ̀ kó tiẹ̀ help wa sódà bọ̀dá mi àti ẹ̀ kúrò níbi tó wà yẹn jọ̀ọ́. Ẹ wo mo ti sọ fún kò ní problem rárá ṣé ti rí
a máa lọ rí lọ́ọ̀yà mi àti àjọ máa gbéra lọ rí lọ́ọ̀yà nsìn ni ṣọ́rọ̀ tí mo sọ yẹn a máa explain situation of things fún wọn so everything dey máa settle ṣó ti yẹn sẹ́yìn ṣàfọkàn yín balẹ̀ ní problem ṣẹ́rí ọkùn sùkọ́ mi níbi tó wà yẹn wọ́n máa kúrò ńbẹ̀ ẹ lọ fọkàn yín balẹ̀. ọ̀rẹ́ mi jọ nítorí ti Ọlọ́run ìwọ nìkan ni mo ní ni mo gbẹ́kẹ̀lé jọ nítorí Ọlọ́run gbogbo nǹkan tó bá mọ̀ pé o lè bá mi ṣe kí bọ̀dá Súnkàn mi fi kúrò níbi tó ń wà yẹn ni kó bá mi ṣe ìwọ náà ṣàmọ̀ bọ̀dá Súnkàn mi kò lè mú wọ́n náírà èèyàn débi tó sì máa lóun fẹ́ lọ jalè jọ nítorí ti Ọlọ́run ibi tó wà yẹn ò tẹ́ mi lọ́rùn bá mi wá nǹkan ṣe sí ní kíákíá jọ. ọ̀rẹ́ mo máa ń sọ fún ẹ several times pé kó lọ fọkàn ara ẹ kó lọ fi balẹ̀ mi ò mọ̀ pé mi ò sọ̀rọ̀ rí kó má bàa bẹ́ẹ̀ so definitely gbogbo ọ̀rọ̀ yẹn ó máa wà settled mi ò fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ because ó ṣùọ̀ fún mi pé bọ̀dá Súnkàn mi ó máa kúrò níbi tó wà yẹn. ó ṣe gan ẹ̀bọ̀n kankan ni mo fẹ́ kó ṣe fún mi èyí tí ká ṣe ní kíákíá kí bọ̀dá mi kó ba lè tètè kúrò níbi tó wà yẹn jọ. wọ́n ní tó bá ti yá kò tún kí ń pẹ́ mọ́ ok a kú máa lọ́lọ́la. in fact tó bá jẹ́ lè ní gan already. o rí time ni ilẹ̀ ti ṣú already now. ok ọ̀rọ̀ ó ṣe gan a máa ètè jí débi láàárọ̀ ọ̀la. dẹ̀ fọkàn ara ẹ balẹ̀ ṣó ti gbọ́ nígbàgbọ́ pé ibi tó wà yẹn ó máa kúrò ńbẹ̀. take care ọ̀rẹ́ mi má ronú o kó fọkàn ara ẹ balẹ̀ ṣó ti gbọ́. nǹkan ìrànlọ́wọ́ tí mo bá dọ́dọ̀ ẹ̀ báyìí kò ju wípé bó ṣe máa gbà mí kalẹ̀ ni mo ṣe wá báyìí fún mi because wọ́n ti charge ọ̀rẹ́ ni wọ́n ti charge sí court wàhálà gidi òun à ń face láti jọ ọjọ́ rẹ̀. Well, that is not a problem. Nǹkan tí máa ṣe ń sìn. If I get some information from you, then I'm going to get back to her. She will come to you. Wọ́n máa sọ nǹkan tó máa ṣe lọ. Ṣé what I'm very small. Mi ò kúnlé, mo mọ̀ pé ọ̀rọ̀ mi lè máa fọ́ nísẹ̀. But wọ́n sọ yí pé nǹkan tó bá ń dùn òun ló máa ń pọ̀ lọ́rọ̀ ẹ̀. Surely for the fact pé ọmọ yẹn jẹ́ ọmọ secondary school. But the girl is pretty. She's a take-home-to-mama type. Listen, Jide. Surely, mo ti máa ń sọ fún ẹ. Jide, you need to big up. You know, àwọn iṣẹ́ kékèké tó máa ń ṣe yẹn. You don't need it. O need àwọn classical babe, àwọn babes tó jẹ́ wípé, you know, as you as a big boy, you know. So, you know, think big. Yes, sir. Ó ní iṣẹ́ kékeré. Ṣé o ti rí mi pẹ̀lú àwọn iṣẹ́ kékeré kan tẹ́lẹ̀ ni? Look, this girl, nítorí pé mo love ẹ mo fẹ́ fi fẹ́ mi ì dẹ̀ care nípa nǹkan tí anybody bá sọ. I love this girl. Mo love ẹ. Jide, fine. But mo ní better offer fún ẹ. Kí ni offer? Títí girlfriend tó wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ó ní ọmọ kan tó ní as a friend. Mo dẹ̀ ti bá sọ̀rọ̀ bí kò gbé ọmọ yẹn fún ẹ. Ó dẹ̀ ti accept. Má sọ̀rọ̀ nípa ọ̀rẹ́ mi rárá. Mo ti fọ́rẹ́ mi ní nọ́mbà pé kó pè. Ó ti pè tó bá rí bó ṣe wọ́ ọ̀rẹ́ mi lórí fóònù. In fact, èmi ò like ẹ̀. Má sọ fún mi wípé Jídé insult ọ̀rẹ́. Ó insult ẹ̀ gan ni. Bọ́lẹ̀ ó yẹ kó ti mọ̀ time wípé èmi ò like kán máa gbéyàn fún yàn. I don't do that. Nǹkan tí n bá fi ojú ara mi rí gangan ni mo fẹ́. Sórí ọmọ inú mi dùn yẹn, òun ni mo máa fẹ́. Okay, you know, anything tó bá fẹ́ ṣe, I mean anything tó bá like, máa support ẹ. Àdúrà kan tá a máa gbà ní wípé ibi tí a fẹ́ gbin òbí sí, kọ́nà jẹ́ kó wù níbẹ̀. Bẹ́ẹ̀ni wá ti wù níbẹ̀ kò sí problem. So that wàá lè ìwọ lè máa ṣe best man mi, then ìwọ náà bóyá tó o máa ṣe no problem. Wọ́n ti gbà páwọn ti ṣe é àwọn náà dẹ̀ ló wá bẹ̀ mí pé kí n jọ tó yọ náà kí n bá wọn bẹ̀ ẹ́ ṣòro mo fi gbogbo nǹkan tí ó léwu kí bọ̀dá Jídé ṣe fún ẹ mo fi Ọlọ́run bá bẹ̀ ọ̀rẹ́ mi foríjì wọn. Kí ni tiẹ̀ pẹ̀lú ti Jídé kí ló kàn ẹ́ bẹ́ẹ̀ bọ́ mo ti sọ fún mi pé kó má dá sọ̀rọ̀ yìí mọ́ sọ ọ̀rọ̀ tó fẹ́ sọ fún mi láti jọ èrè tó sọ fún mi pé ó fẹ́ rí mi ó fẹ́ rí mi ó fẹ́ rí mi mo ní kó má dá sí ọ̀rọ̀ tí ò bá kàn ẹ́ má dá sí ṣe ti gbọ́. Inú mi dùn báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí náà aṣá ń bẹ̀ ẹ́ látọjọ́ yìí dúró náà ṣé ó dákẹ́ ni ẹlẹ́ni gbà ṣe ẹ̀ṣẹ̀ ni bọ̀dá Jídé tó jẹ́ wípé kí ó tó di pé wọ́n lówó lọ́wọ́ ẹjọ́ ń kópa ni ẹjọ́ ń wà ní ó wá di pé wọ́n lówó tó ń sìn ó wá lò ṣe mọ́ ṣé ìwòrí pọ́n ti lówó gan ni òrí mọ́tò tó ń lò ní inú mi dùn mo fẹ́ kó wọ́n ti wípé ìwọ ni kọ́kọ́ lọ́mọge tó wà ń lò yìí o ọmọge pọ̀ lóríṣiríṣi
tó dẹ̀ ready láti fẹ́ bọ̀dá Jídé kí ló yẹ tó fi ń ṣe báyìí ò dẹ̀ má bínú wò sórí àwọn náà mọ̀ pé àwọn ti ṣe ẹ̀ wọ́n dẹ̀ ti jẹ́wọ́ fún mi èmi náà tún wá ń bẹ̀ mo fi Ọlọ́run bá bẹ̀ ọ̀rẹ́ mi jọ torí Ọlọ́run foríjì bọ̀dá Jídé kẹjọ máa béèrè ìfẹ́ yín lọ. kò sí wàhálà àánú ọ̀rọ̀ yìí simple ó tí màá rìn náà ló fẹ́ Jídé kẹjọ fẹ́ra yín náà ó wà òkè bẹ́ẹ̀ yẹn ètò wa ń dà mí láàmú tó ń rò mí lẹ́jọ́ nítorí ọ̀rọ̀ Jídé yẹn ẹ lọ fẹ́ra yín mú yànda. inú mi dùn báwo ló ṣe máa sọ ọ̀rọ̀ báyẹn jáde lẹ́nu kí mi lọ fẹ́ bọ̀dá Jídé ọkọ ẹni bọ̀dá Jídé náà èmi ò lè fẹ́ wọn èmi kàn ń sọ ilé gẹ́gẹ́ bí ọ̀rẹ́ gidi ni ṣùgbọ́n pé tí ọ̀rẹ́ mi bá fẹ́ olówó ìdùnnú tèmi náà ni nàún. ó ṣe olóró mi láti sọ àbó lọ́rọ̀ mo ní nǹkan tí mo fẹ́ ṣe inú ilé o tó gbogbo ètò ìsọ yẹn kò bá mi rárá ni. ṣé inú mi dùn bàbá láńlọ́ọ̀dù ìjọ torí Ọlọ́run ìjọ ìṣàánú wa ẹ̀yin náà ṣàárẹ̀ àjálù tó ń jálù wá látọjọ́ ọjọ́ ẹ mọ̀ pé à ní anybody èmi àtàbúrò mi ṣẹ̀ ní ká jáde ká fún wa ṣe náà máa fi sanwó ní ìjọ mi ti ní wàdà sí táyà ní gómìnà máa lọ ẹ dákun ẹ ṣàánú ẹjọ́ lórí ọ̀nà àníyàn ní. ká tó ń jẹrẹ gbàgbàgbà tí ó ń sọ ó ń dẹ̀ra lẹ́nu kémi jọ ẹ ti ẹ̀dọ́nà ṣé mo kó báyìí ni mo bí ẹlẹ́rìí ṣé mi kó báyìí yẹ bá ń bẹ̀ mí nísìnyí bẹ́ẹ̀ ń bẹ̀ mí lẹ́bẹ̀ẹ́ ìyá mo kọ̀ ọ̀tọ̀ lọ́hùn ni jáde ó ṣe mo tọ́ lọ́hùn ni màá ní káwọn yàgò sọ wá kó ẹrù jáde ni ẹ bá bẹ̀ sí bẹ́ẹ̀ mi rẹ̀ bẹ́ẹ̀ mi ò fún ẹ bẹ́ẹ̀ mi ò ṣì ní sí kí ló kọ̀ ti ní kí ló kọ̀ mi. ṣé rí àwọn ọmọ yìí ọmọ òkú ọ̀run ni wọn ò ní ìyá wọn ò ní bàbá àgbọ́kànlé wọn ọ̀dọ̀ Ọlọ́run ló wà ẹ jọ nítorí ìtọ́lọ́ mo fi òkú ọ̀run mo fi bẹ̀yìn ẹ fún wọn lásìkò díẹ̀ wọ́n á sàn ọ̀ ní yàrá ara mo rè jẹ. èmi mo pa wá bí èmi mo pa wọ́n èmi ọ̀dẹ̀ kọ́ máa dọ̀wọ́ ní sàn má jẹ́ láì fi ẹ̀ o ṣé obìnrin tí ẹ̀dọ́nà kí ló wá ṣe ń bí gan-an ẹ yòó ẹ má jẹ́ kí n tọ́ yín jẹ́ kò sí ọ̀kadà lè ṣe sọ̀rọ̀ yìí o tẹ́lú bá pé ìṣẹ́jú márùn-ún bíbá yìí ẹ̀rí kan ti máa ṣe fún yín ọbẹ̀ mi o kí ló dé pẹ̀lú gbogbo tèmi àwọn fúnra ọkọ̀ náà bẹ̀rẹ̀ síyàwó. àwọn náà lọ́ọ̀dù ṣe wá dájú burúkú báyìí tó o mọ̀ pé bí àwọn ọmọ ìléjèèjì ti kú ṣé kọ́ lọ́ máa ṣàṣẹ́wó ni. ẹjọ́ torí Ọlọ́run àní níwájú wa nílẹ̀yìn ẹ̀yin náà rí wa tó ẹ mo máa ṣe kó ẹjọ́ torí Ọlọ́run ẹ wo ìyá mi ẹ bá wa fẹ́ ẹ bẹ̀ wọ́n fún wa ẹjọ́ máa. ẹ mọ tí màá sọ fún mi fẹ́ jáde lọ tẹ́lẹ̀ ni máa padà wọlé lọ máa lọ bẹ̀ wọ́n á dẹ̀ gbọ́ sí mi òkú àwọn adúró tì í ṣe ti gbọ́ ọmọ ń bọ̀. níbi tó rọ̀ gbédè síwájú pàṣẹ lọ èèyàn ṣe padà sí àbí kí lára fẹ́ ṣe é sí àwọn rèé kò sí ya kò sí bàbá àbí ọbàjọ àníyàn yìí wò ó nǹkan tèmi máa sọ ní wípé boyfriend ẹ Babájídé èmi ò bá ní kò pé torí òun nìkan ló lè ràn wá lọ́wọ́ ọ̀nà gbogbo eléyìí òun ló lè help wá ṣùgbọ́n àbúrò mi jọ torí Ọlọ́run sọ fún mi mo sì fẹ́ sọ pé Babájídé àbúrò mi jọ àní choice sorry lóòótọ́ ló máa ń ní pé ó jẹ ọ̀tá yìí ò ṣe jẹ àmọ́ nígbà míì tí kò bá sí oúnjẹ tí èèyàn máa jẹ èèyàn máa jẹ oúnjẹ ọ̀tá èèyàn ìwọ náà mo bá ṣe tó jọ lórí ọlọ́ jíjẹ ká pé jẹ́ kí pé jẹ́ pé jọ bro mi lọ́bọ̀dá Jídé. ṣe rí tí èèyàn bá gẹ̀ṣin nínú mi lénìí bàbá Jídé kò lè kọsẹ̀. bẹ́ẹ̀ lèmi náà. kò lè kọsẹ̀ rárá. níbi tí inú mi dùn dé níbi tí mo ní ayọ̀ dé lénìí àfi kẹ́ṣin ọ̀hún máa ṣe kìtìpà nínú mi bàbá Jídé ò jọ mí lójú
ọmọ àjọ ẹ lójú lágbára Ọlọ́run sórí irú nǹkan ayọ̀ tó ń ṣẹlẹ̀ nínú ilé ilé ni Ọlọ́run Elédùmarè á jẹ́ kó ṣẹlẹ̀ sílé ẹ̀ tiẹ̀ náà. àmín àmín àmín. ó dẹ̀ wá ṣe ẹ̀kọ́ tó tún wá jọ mí lójú tó dùn mọ́ mi nú jù. òun ni tọmọ tó mú wálé yìí o àbẹ́ẹ̀rí bó ṣe jọ mí ẹ wo ọmọ bó ṣe lẹ́wà àfi bí òdòdó ó ń dán yinrin bẹ́ẹ̀mi náà ṣe nígbà tí mo wà ní kékeré lélẹ̀ nígbà tá a ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ra àbí o ti gbàgbé ni. bí ò bá múrú eléyìí wá ta ló fẹ́ fi jọ ta ló fẹ́ fi jọ ọmọ tẹ́kùn bá bí ẹkùn ní ojú ọmọ àjànàkú kò gbọ́dọ̀ yàrá. ẹkùn èmi ló jọ. mo wá fún yín lénìí kó lè mọ̀ wípé àwọn òbí mi wọ́n gbà because o ti ń rò pé bóyá mo kàn ń bá òun ṣeré lásán ni mímí rẹ̀. lóòótọ́ ni àwa la sọ pé àsìkò ti tó kó mú ìyàwó wálé ká mẹ́ni tó fẹ́fẹ́ àmọ́ gbà tó mú ẹ dé yìí ó ti dọmọ wa o inú mi dẹ̀ dùn gidigidi. àwa la sọ fún pé ìgbà ara là á búra ẹnìkan èébú Ṣàngó nígbà ẹ̀rùn só ti yí ọ báyìí bọ́mọdé bá tó lọ́kọ gbọ́dọ̀ lọ́kọ ni ilé ló wà o fi ọkàn balẹ̀ dáadáa ilé ló wà àwa tó ń wò yìí àwa ti di bàbá rẹ o a ti di o tiẹ̀ ti pò níyàwó lọ́dẹ tèmi wo ìkejì rẹ rèé bí mo ṣe bí náà ni mo ṣe bí wọ náà bó ṣe jẹ́nu ọkàn balẹ̀. ẹ̀gbọ́n mi nígbà tẹ́ ti bí ìyàwó báyìí kí wọ́n nu lékè lọ gbé báàgì mi kí má tẹ̀lé yín lọ lẹ́nìí. níbo ló ń tẹ̀lé wọn lọ ṣé o fẹ́ lọ máa cascos láàrin wọn níbo ló ń tẹ̀lé wọn lọ. ok nígbà tó wàá fẹ́ tẹ̀lé wa lọlé tó bá tẹ̀lé wa tó ló fi máa tọ́jú àwọn parents wa. jẹ́ kó ń tẹ̀lé wa lọ náà ìwọ máa lọ bí ṣé ó máa fèmí nìkan sílẹ̀ sílé àwọn àdè máa ṣẹ́ ní kejì mi lé. tó bá ní ó tẹ̀lé yín gbogbo tó yẹ kó máa ṣe pẹ̀lú ọkọ ẹ pẹ̀lú rọrùn pẹ̀lú fọkànbalẹ̀ ó kà máa wọ ní pé ẹnìkan wà bí ẹnìkan wà àmọ́ tó bá jẹ́ yín méjèèjì nìkan sínúbó lẹ́ni sínúbó lẹ́ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lọ́wọ́. I saw this for the peckless and for the poor. And I saw psych turn on the microphone. No. Ọmọge ó yá gbọ̀n. Mo ní pé ó yá gbọ̀n. Ọmọge ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. Mo ní pé ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. Mo ní pé ó yá gbọ̀n. Ọmọge ó yá gbọ̀n. Ọmọge ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. I know fit anything tó bá lè I know it. Ẹ̀sùn mọ́ bí ìtókì. Mi ò ní today I know it. Hey, your back said it goes slow. I wanna rock your body. I wanna feel your body. I wanna be with you tonight. Love, I caress your body. I wanna love your body. I wanna feel your body. I wanna be with you tonight. Love, I caress your body. No. Ọmọge ó yá gbọ̀n. Mo ní pé ó yá gbọ̀n. Ọmọge ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. Mo ní pé ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. Mo ní pé ó yá gbọ̀n. Ọmọge ó yá gbọ̀n. Ọmọge ó yá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. I don't like us, you dey pay what you dey pay. I will feel my baby. I will feel my baby. I will feel my baby girl. I go just stay bolo like say my name na bolo. Anywhere you go is where I go. You make me your shadow. My heart desire, you got me inspired. And the way you talk me, I admire. If you live in my life, go aspire.
You don't know what you really mean to me. Stay with me, that is all I'm asking you. And I will stand just like an hero. Gbogbo ẹ̀ ti wà níbẹ̀ bá wàá bá mi ní fún wàá sọ fún pé èmi sọ wípé o tó bá jẹ́ pé èmi lèmi bí gbogbo tó wà ní envelope gbogbo ẹ̀ ni kò ṣe fún mi gbogbo bí mo ṣe ń pè tó ń ríǹgì tí ò gbé gbogbo ẹ̀ ni mo mọ̀ torí náà ni mo ṣe kọ lẹ́tà ìránṣẹ́ because kò yẹ kí n kọ lẹ́tà fún rárá gbà lọ́wọ́ mi tó bá débẹ̀ sọ fún pé tó bá jẹ́ pé ọyàn àyà mi ló mú dàgbà tó dẹ̀ jẹ́ pé mi ni mo da ẹ̀jẹ̀ sí orí ẹ̀ tí wọ́n fi ń pè lọ́mọ lọ́jọ́ ìní ipe gbogbo tó wà ní envelope yẹn ni kò ṣe fún mi pátápátá àìjẹ́ bẹ́ẹ̀ arójú pípọ́n mi o kò dẹ̀ tètè lọ kó dé ni tó bá ń wọ̀ ẹ́ tó bá fẹ́ lọ kó lọ àlọ́dọ̀ kí lórúkọ boyfriend jẹ́ tó wà mẹ́ ṣé sọ lónìí àbí sọ ló mákindé á jẹ́ ẹ̀ lẹ́nu. ok ẹ jẹ́ máa lọ bẹ́ẹ̀ fẹ́ wọ́n lọ change. mo máa lọ straight bàtà wà lọ sọ́dọ̀ sọ ló ó da èmi tẹ̀ mọ́ ọkọ tó báyìí èmi kò lọ dúró dé ẹ̀ ń bẹ̀. àwọn oníṣẹ́ wa máa ṣe yánmayánma sọ́dọ̀ sọ ló ó lọ ra nǹkan bẹ́ẹ̀ sọ́dọ̀ sọ lónìí. bàbá ìjọ níbo ni tree wà ládùúgbò yìí tí mo sáré lọ. itri kàn ń pè bẹ́ẹ̀. ilé oúnjẹ ìgbàlódé níbo ló wà ládùúgbò yìí. ilé oúnjẹ wà rẹpẹtẹ ọ̀dọ̀ yàtí nípa lámàlà ìyàtọ̀ olókùnfẹ́ yálà mi rí ẹlẹ́rìn ọ̀gbẹ́. àbáyé máa fọ́ nígẹ̀ mo ń sọ̀rọ̀ itri ẹ̀ ń sọ̀rọ̀ ya táwa ya kàfílà ya ẹ wo bàbá ṣé ẹ̀ mọ ẹni rẹ̀ tó ti lè jẹun ládùúgbò yìí bí itri ẹ̀ mọ ẹni rẹ̀. ààrẹ àǹtí àmàlà aláfún ìjìnà ẹ máa jẹ wá yóò máa jẹ. kí ló ń ṣẹlẹ̀. ẹ̀gbọ́n mi mo ń béèrè pé tí mo ní tree wà ládùúgbò yìí tí mo sáré lè jẹun bàbá yóò máa mọ ẹni rí ẹ̀kẹ́. ìwọ gan fún ni tí yóò bá tẹ̀ wá sọ̀rọ̀ itri ṣé irú bàbá ilé yẹn ń béèrè itri lọ́wọ́ ẹ̀ ok bàbá kí ló ń jẹ́ itri. àríkáyà kàyó kájà àti jẹun kí ní kú. you see this man tó bá mọ ibi tí mo ti mú jáde inú igbó náà ti bá mi mú wá ọ́fíìsì ni o èmi mo dẹ̀ mọ reason tí mo fi sẹ́nu géètì yẹn. àti ẹ wo igẹ̀ ni kò sí o agbára wa o. ó ga o. lẹ́gbàá àwọn kò ní dúró. anyway baba ẹ lọ bá mi clean mọ́tò yẹn tí n bá ṣe tán sí mo ń jáde. gbogbo. mami èló lẹ pé owó yẹn. èmi wò bóyá bíi 50,000 naira àmọ́ ṣá tó bá lè fún wa ní bíi 100 ó máa wà òkè bọ́ ṣó mọ̀ pé àìsàn bàbá ẹ̀ tó bá gbé ṣánlẹ̀ lénìí tó bá máa fi tó bíi ijọ́ kẹta sí ijọ́ kẹrin á tún ti dìde jókòó á tún ti máa jẹun á tún ti máa sọ̀rọ̀ díẹ̀díẹ̀. fúngbà tó wá filẹ̀ ni wá wò pé yíyí tó tún fi sílẹ̀ tó tún fún lálàáfíà díẹ̀ báyìí ká sáré sí ọ̀rọ̀ wọn kó tó dúpọ̀ máa dàgúlẹ̀ because wọ́n ní tàbá máa sáré sọ̀rọ̀ wọn from time to time kọ́ máa lọ sí hospital ká máa ṣe check up and all of that wípé ó máa kúkú dá wọn gúnlẹ̀ pátápátá wípé tí wọ́n lè má lè dìde. ìyẹn lèmi ṣe wòye pé ó dáa kó wà lọ́wọ́ wa kó má jẹ́ pé ńgbà tó bá tún ṣẹlẹ̀ àtúmọ̀ sáré wá gbogbo owó ṣọ́ọ̀bù tèmi kẹ̀dẹ̀ rí ni mo ti yá bàbá ẹ̀ máa ní máa yáwọn kí máa yáwọn wàá fún mi bí eré ò dẹ̀ tí ì fún mi mo wá wò pé tó kémi kúkú wá torí tí mo bá rán àbúrò ẹ̀ wá ó lè máa fi bẹ́ẹ̀ múnádóko jẹ́ wá jíṣẹ́ yìí fún ara mi. ẹ jẹ́ kí n fún yín ní 100 yẹn nítorí tí n bá ní kí n fún yín 50k yẹn sìn owó yẹn lè má tó yín so to be at the safer side ẹ jẹ́ kí n fún yín ní 100k. 100,000 àwọn ṣé wọn kọ mi ọmọ akẹ́ lágbára ò ní ṣàárẹ̀. àmín má wọrẹ má fún ọ̀nà 20k. That's good. ṣé ẹ̀gbọ́n mi ṣe. kí wọn náà lè fi ṣe nǹkan kan tó bá fẹ́ ṣe. ṣé bọ́dà o ṣe mo dúpẹ́ ọkọ mi wàá máa ní o lágbára ọlọ́run. àmì ìyàwó mi ó dẹ̀ ní sọmọ mi ń jarun pa. ń jarun pa. ò dàbẹ́ bàbá ẹ̀ lójọ ọkùnrin rìn pẹ̀lẹ́ díẹ̀ ṣá o má ṣe wàhálà o. ẹ ṣe mọ́mì ẹ má bọ̀ ẹ fún mi ìṣẹ́jú kan. kò sí wàhálà ó ṣeun mo dúpẹ́. àmàdúpẹ́ ọlọ́run ṣeun. ọlọ́run ṣe o. 100,000 naira bàbá ẹ̀ dẹ̀ sọ náà pé tí n bá wá wípé tó bá tún rojú mi bóyá á tún ṣe jù bẹ́ẹ̀ lọ 20,000 tí wọ́n wá fẹ́ fún wọ báwo wá ní ká ṣe pín báyìí. mọ́mí èmi fẹ́ níwádìí lọ́wọ́ tèmi o.
100,000 tó fẹ́ fún mi ṣé mo pé bàbá ẹ̀ ló ní ṣé tí wọ́n bá wá fún mi ní bíi 10,000 naira nínú tiẹ̀ ṣó pọ̀ jù. irọ́ àwọn mi fún yàn. èmi náà ń bẹ ìṣeré ṣé máa èmi náà ń bẹ ìṣeré. èmi lówó mi o. bàbá jíde mi ọkọ mi kò ṣe má lè. ọlọ́run á kúkú bá mi dúró tiẹ̀ ojú ò ní tiẹ̀ lágbára ọlọ́run ò ní fi ẹ́tìkà kò ní fìkà tiẹ̀ lágbára orí ẹ̀ ò ní burú ẹlẹ́dàá ò ní gbàbọ̀dé lágbára ọlọ́run bí mi ní fojú sunkún ẹ̀ pàápàá. Amima, mommy, there's a change of plan. Yeah. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe bẹ́ẹ̀ sọ pé ara dáàdì yá for now. Ó balẹ̀ for now ṣùgbọ́n ìlú tó wá ń bà mí kí kinní yẹn má tún lọ dagunlẹ̀ nínú mi ìfẹ́ kó tó yẹn. Nǹkan tẹ́ máa ṣe fún mi ni wípé ẹ máa yá mi ní 50,000 naira nínú owó ọjà yìí. Ó dà pé nǹkan tí mò ń sọ ò yé ẹ o jẹ́ tún láyé dáadáa àní owó ṣọ́ọ̀bù mi gbogbo nǹkan tí mo tà ní bàbá ẹ̀ ti yá tán ó ń ya lọ́la wípé wà fún wa ńgbà tó ò fún wa tí mo wá wò pé tó nǹkan mà ti tán lẹ̀ ní because the last time tó sì kìyẹn tí kìíní yẹn gbé ṣánlẹ̀ a mà náwó rẹpẹtẹ gan mà ní so kó tó di pé ó tún wá máa dín ńlá yẹn ni mo ní kí tètè wá bẹ́ẹ̀ so that doctor á lè fún wọn ní gbogbo àwọn oògùn wọn á lè take care wọn nǹkan kó má bàa dagúnlẹ̀ mọ́ òun ni mo àní kò sówó kankan lọ́wọ́ èmi fúnra mi bí mo ṣe ń bá ìsọ̀rọ̀ yìí. Mọ́mí ìgbà tí mo wọnú ilé yẹn nǹkan míì ni mo bá mo rò pé bóyá mo lówó lọ́wọ́ tẹ́nìlì but mi lè parọ́ fún kò sówó kankan nílé yẹn so ẹ máa ní láti máa lọ so tó bá yá máa get back sí yín. mi tí ẹ mọ̀ wípé. fún wa ní owó mọ́tò. àti pé bọ̀dá mi 20,000 tẹ́lẹ̀ fíìmù náà. àlọ́ ní o ti ìṣòwò ńlẹ̀ owó bàbá ẹ̀ olóhùn òní òun béèrè 20,000 naira ó dáná fún wa lówó mọ́tò ká máa lọ. Ó ní 5,000 naira lọ́wọ́ mẹ́rin. 5,000 naira 20,000 àti sọfúnwẹ́ fún mi gan mo fọkàn sí pé mo máa mú lọlé. Kò sówó lẹ̀ má bínú. Ok mo ti mọ nǹkan tó ń ṣe ẹ́ ohun tó ń ṣe ẹ́ yé mi gan gidi ó yé mi jù bẹ́ẹ̀ lọ wá ìwọ tẹ̀lé mi. mọ́mì. ọlọ́run bá mi kí ìyàwó ẹ̀ tó bá jáde ẹ fẹ́ tẹ̀lé mi kò yẹ pé mọ́mì kò tó káàbọ̀. Jídé ìfẹ́ sítórì nǹkan tí mo ní kò ṣe o ti ṣe so kí ló wà lẹ́jọ́ tó tún rò. àwọn òbí tó bí mi là ń sọ̀rọ̀ pa ẹ̀ bàbá mi ara wọn ò yá ó ní kí n má fún kó dáa nǹkan tí ò dáa ò lórúkọ méjì àwọn òbí tó bí mi lọ́mọ ó ní kí n má fún wọn lówó it's not good. lẹ́nu ẹ̀ má bà mí try ẹ̀ kí ló kàn mí pẹ̀lú wọn ṣé wọ́n fẹ́ sọ ẹ́ di ATM ni èyí ni owó ọ̀làwọ́ kí ló dé o sì náà tó kàn mí o kó o bàbá yìí kó kú dànù kó wúyẹ́ ẹ̀kọ́ kó tẹ̀lé kí ló kàn mí. Baba mi try nonsense Jídé mo sọ fún ẹ baba mi try tó bá try mi má fira mi hàn ẹ. Kò ní ìbá mi kò bá àwọn òbí ẹ kó kú dànù kí ló kàn mí nínú ìdùn kí ló kàn mí kí n tèmi ọjẹ. Ìyá Jídé n kò wá ṣàlàyé kí wàá ní Jídé fi ránṣẹ́ báyìí. Bàbá Jídé ṣé ẹ gbogbo nǹkan tí mo sọ látàárọ̀ àní èpìnì kọ́bọ̀ sísì tọrọ oníhò Jídé ò fún mi tí mo fi kó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wò mí náà ló ṣe ń wò mí tó ní pé kò sówó kankan lọ́wọ́ òun. tó sì gbọ́ pé ara mi ò yá. Ibi tẹ́ ẹ̀ ní kí n ṣàlàyé dé mo ṣàlàyé jù bẹ́ẹ̀ lọ kódà mo jẹ́ kó understand wípé àní owó ọ̀sọ̀ ni mo fi ń tọ́jú yín mo ní bẹ́ẹ̀ ṣe ń ṣe check up lénìí náà máa ní pé ká ra oògùn kan lọ́la mo ní ṣé ó dìgbà tó bá dá yín gúnlẹ̀ tẹ́ ẹ̀ bá nílé dìde pátápátá tó máa di wípé a máa ṣẹ̀ṣẹ̀ máa ní pé akọ máa wúlò yín káàkiri ló tó ṣẹ̀ṣẹ̀ máa wá dìde sọ̀rọ̀ yìí ni. Ìwọ tó dẹ̀ tún lè ṣèrànlọ́wọ́ fún wa tó jẹ́ gẹ́gẹ́ bí ọmọ you are not doing anything. Ṣé bí ń gbà tí mò ń lọ lẹ́ẹ̀kan mo sọ fún yín mo ní kẹjẹ kí n mówó àlọ àtàbọ̀ mi dání torí mo lè má bà wọn Ọlọ́run ló wá ní kí n ṣe bẹ́ẹ̀ torí gbogbo owó tó kò lọ́wọ́ mi ni mo kó dání sísì kò fún mi pé òkè màmí ẹgbàá ẹ fi wọ mọ́tò. èèyàn sá lè máa lọ sọ́dọ̀ ọmọ rẹ̀
kó tó máa diwó mọ́ra káàkiri ni mo fi yóò fún ọ lówó ọkọ̀ kò tún fún ọ lówó ọkọ̀ bọ̀ báyìí. Ọlọ́run ló yọ mí ẹsẹ̀ ni mi ò bá fi rìn láti ọ̀dọ̀ ẹ̀ títí débi tí mo wà. má ṣe o mò ń wu ọmọ Jídé yìí o Jídé ọmọ àlè ni Jídé o ọmọ àlè ni kò lè jọ ọmọ tèmi dẹ ẹ̀jẹ̀ lé lórí ni ó gbọ́ pé nǹkan báyìí ṣe mí ni ọ̀wá ní mi ò ní ságìrì sí ni ò ní fi nǹkan kan ránṣẹ́ tí wọ́n fi tọ́jú bàbá rẹ̀ ọmọ àlè ni Jídé o. ìtẹ́ ìsọ yẹn ń bí mi nínú irú ọ̀rọ̀ burúkú wo lẹ sọ jáde lẹ́nu yẹn báwo ni Jídé ṣe fẹ́ jọmọ àlè tẹ bá sọ pé ọmọ àlè ni ó túmọ̀ sí wípé èmi gbé ọmọ àlè wá fún yín ni ó túmọ̀ sí pé ọmọ àlè lẹ́yìn ń tọ́. ọ̀dà ìyá Jídé ká sọ pé ìwà Jídé ó jọ tọ́ máa lè ó jọ tọ́ máa lè. bẹ́tà. Jídé tèmi. ẹ wá mọ ohun tèmi fura sí o. kí ni. ó dàbí pé ìyàwó Jídé ló pọ̀ sí Jídé nínú. ìdí ni wípé Jídé kì í hùwà báyìí sí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tó wí ó ti gbé ká tó wí ó ti gbà kò kí ń hùwà burúkú báyìí sí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n èyí tó ń wù yìí dájúdájú obìnrin yẹn ló ń kọ òun ni ò fẹ́ ká jèrè Jídé. òótọ́ ọ̀rọ̀ ni torí bí ọkọ bá fẹ́ hùwà tí ò dáa tó bá láya gidi aya ni ó tọ́ sọ́nà pé ní tó mọ̀ fẹ́ wù pẹ̀lú àwọn òbí rẹ̀ yìí ò dáa o. kò wá dìgbà tá a bá ṣẹ̀ṣẹ̀ pariwo tán àbí tá a bá pariwo lé lórí alátiṣe wa láàmà ti ṣe àmà ti ṣe ara wa bẹ́ẹ̀ ni o èmi ò lè bímọ dàálẹ̀ báyìí kọ́ ọmọ mi máa gbọ́ tèmi bó níyàwó náà ti ń bọ̀ ibo lobìnrin náà ti ń bọ̀ Ṣàngó apabàtà apájà wọn jẹun etí ẹ̀ mọ́. àbúrò ṣì lọmọ yẹn ṣáwọn tó bí òní ṣé kò fẹ́ kọ́ jèrè wọn. wọn lè jèrè rẹ̀ ẹ bá ní má jèrè ọmọ mi òun náà ní jèrè àwọn òbí rẹ̀ àwọn òbí rẹ̀ náà ní jèrè. Jídé mò ń gbọ́ tiẹ̀ ò kí ló fẹ́ sọ fún mi. díẹ̀ nǹkan tí mo fẹ́ bá ẹ sọ yìí mi ò fẹ́ kó fi ṣe ìbínú mo dẹ̀ fẹ́ kó fi ọ̀rọ̀ yẹn kó fi rò rẹ̀ wò kò rò wípé kéèyàn tó wá sílé ayé kì í ṣe bí nǹkan lè jábọ̀ ẹyẹ kan báyìí òun ló ṣùyàn tí àwọn fi di ayé yìí ó sì jẹ́ wípé táwọn òbí mi bá wá síbí báyìí tó o bá fẹ̀yìn sí wọn níta báyìí èrò inú ẹ̀ sí wọn ò dáa rárá why. Jídé ṣé àwọn parents ẹ wá bí mi fún wọn lóúnjẹ ni àbí omi náà sọ pé mi ìbù fún wọn sọ kí lẹ tí wọ́n ń fẹ́ lẹ́yìn yẹn. láàrin mi àti ẹ nǹkan tí mò ń sọ yìí ó yí ẹ dáadáa jẹ́ pé tí àwọn òbí mi bá wọ inú ilé wa tínú wọn bá dùn nígbà tán bá wọlé tán bá ń jáde lọ padà báyìí pẹ̀lú ìbànújẹ́ ni àwọn òbí mi nìyàwó àwọn ni wọ́n bí mi sí ayé yìí tó pé tí n bá fẹ́ ṣe nǹkan fún wọn báyìí wà ní kí n bá ṣe nǹkan fún wọn you can't continue like this change for good. Jídé má sọ mi lẹ́nu torí Ọlọ́run ọmọkùnrin yìí kí ló dé gan-an má dá èmi àti àwọn òbí ẹ̀ pọ̀ rárá o má dá wọn pọ̀ rárá nìyẹn ni kò má ṣe kí ló dé kọ́ máa ní mi lára ilé ọkọ mi ilé ọkọ tí wọn náà wà yẹn kọ́ máa ṣe bó ṣe wọ́n lé ọkọ wọn ilé ọkọ tèmi mo wà yìí o ẹni tí ò bá wọ̀ fún kò di ilé ẹ̀ mú kọ́ máa ní mi lára o tó ló ti bẹ̀rẹ̀ ni ẹ tó bá délẹ̀ tán wò apá ẹ kò ní ka mọ́ bébì mi ń disturb mi ó fẹ́ sùn good night. mo rí lẹ́ẹ̀ máa kọ́ kẹ́ ẹ mọ́tò fún mi látẹ̀kọ́. mo ti fẹ́ ṣetán náà ọ̀gá díẹ̀ náà ló kù. Shut up! What's your problem? It's not your fault. Bọ́dá mi congratulations àkú ewu ọmọ ìyàwó yín ti bímọ. congratulations. lọ gbọ́dọ̀ ọmọ èrò ọmọ èrò. oṣù wa mi ò rẹ̀ di oṣù wa mi ò rẹ̀. Lashige fún mi. Oh my God.
bá wọ́n lọ́mọ yọ kó pàtẹ́wọ́ nílé yìí ìdíjọ́ mẹ́jọ máa jẹ́jẹ́ oúnjẹ ọ̀rọ̀ máa pa wá. Owó pè lọ́mọ wá ń jẹ o. Adéfowó pè lọ́mọ wá ń jẹ. Adéfowó pè lọ́mọ wá ń jẹ o. Adéfowó pè lọ́mọ wá ń jẹ. Ọmọ alálùbáríkà tí ẹ wá kó. Adéfowó pè lọ́mọ wá ń jẹ. Ọmọ alálùbáríkà tí ẹ wá kó. Adéfowó pè lọ́mọ wá ń jẹ. Àsálà àtúfò níṣẹ́ ńlá. Àsálà àtúfò níṣẹ́ ńlá. Àsálà àtúfò nílé owó. Àsálà àtúfò níṣẹ́ ńlá. Ọlọ́run tó fún wa níyàwó. Àsálà àtúfò níṣẹ́ ńlá. Òun ló fún wa lóyún ní. Àsálà àtúfò níṣẹ́ ńlá. Òun ló fún wa lọ́mọ bí. Àsálà àtúfò níṣẹ́ ńlá. Yàrá bá wa dá màánà sí. Àsálà àtúfò níṣẹ́ ńlá. Sallu ala nabiyil karim. Sallallahu alaihi wasallam. Gẹ́gẹ́ bí ìṣe wa àwọn láti wá afẹ́ kí gbogbo yín pátákẹ́ dìde láti wá fi owó túbọ̀ sílẹ̀ afẹ́ gbórúkọ máa jáde bọ́ta pápápá láì lè gba ọ lásìkò. Adéfowó pè lọ́mọ wá ń jẹ́ o. Adéfowó pè lọ́mọ wá ń jẹ́. Alálùbáríkà tí ya wá kó. Adéfowó pè lọ́mọ wá ń jẹ́. Adéfowó pè lọ́mọ wá ń jẹ́ o. Adéfowó pè lọ́mọ wá ń jẹ́. Ọmọ tó rè Mákà tí ya wá kó. Adéfowó pè lọ́mọ wá ń jẹ́. Sallu ala nabiyil karim. Sallallahu alaihi wasallam. Láti ọjọ́ òní lọ orúkọ tí a máa pe ọmọ náà ní Mubarak. Ọmọ jowó lọ. Ọmọ jowó lọ. Ọmọ jowó lọ. Ọmọ jowó lọ. Rẹ̀mílẹ́kún. 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 Ẹgbẹ́ ló ń tóbi. Àlá. Ẹgbẹ́ ló ń tóbi lẹ́ẹ̀kan sí. Àlá. Ẹjọ́ ẹ má bínú o àfa. Ṣé ní gbogbo orúkọ tẹ́ ti ń dá látàárọ̀ gbogbo ẹ̀ la mọ̀ sí o kódà àjọmọ èmi àti àwọn ẹbí ni àti bàbá àti ìyá gbogbo wa lájọmọ̀ sí gbogbo orúkọ tẹ́ ti ń dá látàárọ̀ ṣé ní ti Rẹ̀mílẹ́kún tó gbẹ̀yìn ẹ̀yẹn ẹ máa bá mi fi báírò ẹ máa bá mi fi káàsù lẹ̀ pátápátá bẹ̀ mo mọ̀ ìyá ẹ̀ mo mọ̀ bàbá ẹ̀ délédélé ni kódà mo mọ̀ wọ́n bí iṣan ọrùn ni so kò sí ẹnì kọ́kọ́ tó ń sunkún tàbí ẹni tí ìbànújẹ́ bá tá máa fi bímọ tó wáyé wá jayé tó wáyé wá dúró jayé orí títí ẹ̀ tá máa pè ní Rẹ̀mílẹ́kún ó ti o torí dúró jayé ọlá lọmọ ń jẹ́ ọmọ wá dúró jayé títí ẹ̀ ní èmi ò mọ̀ bí tẹ́ ti rí Rẹ̀mílẹ́kún kò Rẹ̀mílẹ́kún. láíláí ẹjọ ẹ gbọ́dọ̀ cancel Rẹ̀mílẹ́kún kankan èmi mo fi orúkọ yẹn síbẹ̀ orúkọ tí màá dẹ̀ sọ ọmọ mi òun mo ti fi síbẹ̀ yẹn. ṣé kò ṣí ẹ. mọ́mí ìṣẹ́ sípẹ́ ká wojú ara wa mi báyìí ẹ bẹ́ kí ìṣe ilé kó tó bá wa dé ta ẹ má gbé kílé Rẹ̀mílẹ́kún orúkọ tí màá sọ ọmọ mi òun mo ti sọ àti kí ẹ ti sọ̀rọ̀ níbí báyìí kọ́ ni wọ́n ti máa sọ ọmọ tèmi nínú rẹ̀ àwọn tí ẹ̀ka ní ìwọ náà wọ̀ ẹ̀wọ̀n ní ká bímọ ní kòkó ká máa sọ ní Rẹ̀mílẹ́kún ta ló sunkún ṣe ẹkún bá yín nílé yín ni lọ́dọ̀ ọlọ́wọ̀ jẹ́ pẹ́ lógun ẹkún ọmọ ẹ̀rọ bí kọ́ ọmọ mi. ẹjọ́ bá ti tẹ̀lé ẹjọ́ gbogbo ẹ̀yìn àlejò ẹjọ́ Rẹ̀mílẹ́kún ò sínú orúkọ ọmọ mi o. inú mi dùn sórí ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ yìí mi ò fẹ́ sọnù lé torí ọkọ mi lè fẹ́ kó gbọ́ sí i torí mo ṣe wò pé ó bẹ́tà kí bẹ́ẹ̀ sọ́ńtà ìbùkún má bínú pé mo pè é sọ̀rọ̀ yìí o nǹkan tí mo kọ̀ wò ni wípé ọ̀rẹ́ lẹ́yìn méjèèjì ó dẹ̀ ti pẹ́ tẹ́ tí ń bọ̀ rẹ̀ yín bọ̀ and tí ìwà yìí táwọn bá lè bá sọ̀rọ̀ ó yẹ kó lè bá sọ̀rọ̀ torí you are best friends and mo dẹ̀ rí pé kò ṣe pé bóyá ìfẹ́ ìtànà ìfi ń bára yín lò so ó dáa kó lè sòótọ́ ọ̀rọ̀ fún wo ó dùn mí pé o sì ní némi nàbúrò mi tó bá rí bó ṣe bá ìyá ọkọ ẹ̀ sọ̀rọ̀ tó bá rí bó ṣe ìyẹ woman yẹn ìṣèlú kan sọ̀rọ̀ ṣáká sí wọn mo tún ṣe ojú sí pé mo ń ṣe báyìí ní ọkọ má bá ìyá ọkọ ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn àbúrò mi ò tẹ̀ wojú mi ìṣèlú ń hùwà bí aṣa bí ọmọ tí ò ní home training ọmọ tí wọn kọ́ can you just imagine ó embarrass me ó disgrace me lọ́jọ́ yẹn ṣé ó ń bá sọ̀rọ̀ ni inú mi dùn ọjọ́ wo ló di gbogbo eléyìí pẹ̀lú gbogbo mo yẹn ń bá ìsọ̀rọ̀ tó inú mi dùn ó yẹ kó ti change. ẹ wò ẹ kàn sọ báyìí ni kò lè yé yín àǹtí mi kò lè yé yín rárá bí mo ṣe hùwà pálapàla yẹn tó ọkọ mi sì love mi o so kí wàá ní stress ti yín. pé gbogbo ẹnu ẹ sàn ọkọ tí ẹ nífẹ̀ẹ́ bó jẹ́ nǹkan fún ẹ kò nífẹ̀ẹ́ ń tàn ẹ ní ọjọ́ kan sórí tó bá jẹun lórí ẹ ó máa dẹrù ẹ síta ni kí ni mí ní gbogbo yẹn àwọn wí tó ọlọ́kọ ẹ nífẹ̀ẹ́ wo jẹ́ kẹ́mi sọ̀kọ̀ fún ẹ o mo mọ iye àwẹ̀ tí mo gbà mo mọ bí mo ṣe gbàdúrà mo mọ orí òkè tí mo lọ mo mọ iye ìrìn tí mo rìn kó tó di pé Ọlọ́run gbọ́ àdúrà wa o
wọ́n lè ti sọ wọ́n ní ọmọ tó bá ń báwí tó bá ń warun kì ó ṣe tó àti parun ni o àdúrà tí mo dẹ̀ ń gbà ni pé Ọlọ́run ò ní jẹ́ kó parun o inú mi dùn abẹ́ta kò gbọ́rọ̀ sí mi lẹ́nu jọ̀ọ́ torí Ọlọ́run o. ẹ wo àǹtí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú àbúrò yín náà ni wá ẹ má bá wa sọ̀rọ̀ náà ní ẹ̀ ní jẹ́ òsùn yín wo inú mi dùn sórí ìyá ló fi ń ṣayọ̀ yìí ṣòwò tọkọ ẹ bá da ìwẹ̀ síta ò ní fáìn ẹ̀fọ́ ní àtọ̀ irú ìwọ agídí burúkú tó ti ń lò láti ìgbà tá ti wà ní skul olóṣì mọ ẹ lára dì sí ọmọdé ló ti bí kalẹ̀ ṣọ́ọ̀dà kọ́ ọmọ ẹ dàgbà kó gba irú àwọn ìwà pálapàla yìí lọ́wọ́ ẹ̀ inú mi dùn the earlier the better kò change báwo ló ṣe máa ń sọ̀tà àwọn ẹbí ọkọ ẹ àwọn ẹbí ọkọ ẹ. ẹ wo àǹtí mi ẹ sọ fún ọkọ olúkálùkù fi tiẹ̀ ṣe tiẹ̀ torí ilé ọkọ mi ni mo wà kí anybody má wà disturb mi ní ilé ọkọ mi kó dúró sí ilé wọn. inú mi dùn àwọn fámìlì ọkọ ètò èkó kó mọ́ra tó ìyá ọkọ ètò èkó sọ di ìyá kó máa gbé kó máa gẹ̀ ló bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ ṣákásí lẹ́nu mo tún bẹ̀rẹ̀ sọ̀rọ̀ o tún ní gọ́ọ̀tì láti máa bá mi sọ nọ́ọ̀sẹ̀ tó ń sọ lẹ́nu yìí wọ́n ábẹ́ta kò bọ́ rẹ̀ sọ̀rọ̀ o. ó tó kàn tí mi máa sọ̀rọ̀ sí i ṣé mo sọ fún ọgbà náà lọ́hùn fúnra ara wọn báyìí náà tì mí lọ ilé ọkọ àbí mi sọ fún yín pé ọmọ kékeré ni mi pé mi sì tó ń lọ ilé ọkọ ẹ dẹ̀ tì mí lọ ṣe bẹ́ẹ̀ sì tì mí lọ tán sí ó yẹ ó tó kẹ́ máa complain. inú mi dùn ẹ bú mi bú mi. mi lè bú yín o mi lè bú yín mo ń sọ fact fún yín ni ẹ̀yin lẹ tì mí lọ ilé ọkọ. èmi ni mèmí ni ṣé òkè ìgbà tẹ́mi ní kò lọ sí ilé ọkọ ṣé mo ní kò lọ máa sọ̀rọ̀ ṣáká sí àwọn ìyá ọkọ ẹ níbẹ̀ ni àwọn fámìlì ọkọ tó yẹ kó kó mọ́ra tó yẹ kó máa gbé tó yẹ kó máa fẹ́ wọn lójú tó yẹ kó máa fẹ́ wọn nímú kọ́ nífẹ̀ẹ́ owó àdìbò wọn ló ń wùwà bí àṣà. ẹ má bínú ẹjọ́ nítorí Ọlọ́run inú mi dùn kí wọ́n burúkú wọn ló ń sọ ní gbogbo ẹnu yìí so báyẹn ṣe é lóore pé kò lọ ilé ọkọ yẹn ibi náà ṣe fún ẹ àbí inú mi dùn ó ní ìdí gbogbo eléyìí náà àǹtí ẹwọ ẹ̀yin náà la máa bẹ̀ ẹ má bínú ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má bínú. anyway tààrẹ là ń bẹ sọ adẹ̀bẹ̀ta kò gbọ́ bọ́ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀ o abẹ́ta kò gbọ́ o abẹ́ta kò gbọ́ o. báńtì ẹ má bínú báńtì ẹ sáré bínú ni. inú mi dùn ṣojú ẹ̀rẹ́ ti wá lẹ́yìn sí wọ́n ti bínú lọ. ìwọ àti gbàtà tí wọ́n secondary school ló ti ń fọ̀rọ̀ ẹ̀mí bọ̀dá yìí ó tún gbé ẹ sílẹ̀ náà the same thing ọjọ́ ìwé ló tó fẹ́ yí padà ṣòwò ọmọ better kò change because ọmọ ló ti bí kalẹ̀ gbogbo ìwà òṣì máa ẹ̀kọ́ ọmọ bà lọ́wọ́ ẹ̀ wọlé sínú mọ́tò kọjá lọ. ẹ̀kọ́ sọ pé ìwà mi ò dáa ni ìwà mi ò dáa ìwà mi dáa o. ìwà ẹ̀ dáa ó yọ lára ẹ pé wà. ọmọ dúró lé ọkọ wọn wọ́n fi mí lẹ̀ ọmọ àní mi lára lé ọkọ mi. ọ̀rẹ́ mi eléyìí tí mo ní kó jẹun tó lóò jẹun yìí á dẹ̀ ṣe sí ẹran ọ̀gbẹ́ tó máa láì tán ni o. mo kàn wá òkè ni ṣebí ti máa ṣọ̀ mọ́ síbẹ̀ tẹ́lẹ̀ kí ni mo fẹ́ jẹ tí mi ò jẹ. wá òkè ìdarí. anyway mo kàn mọ̀ pé ó láì kẹran ọ̀gbẹ́ yẹn ló dẹ̀ fi mí ṣeré. mi wà happy ó ti mọ̀ wà yọ̀rẹ́ mi wà happy o. ó wà happy kí ló ṣe ẹ́. ọ̀rẹ́ mi bọ̀dá mi Jídé ni o. mo mọ bọ̀dá Jídé kí ló ṣe bọ̀dá Jídé. ó ṣàmọ̀ pé bọ̀dá Jídé ló ń take care gbogbo family wa òun ń take care daddy àti mommy àti everybody. ṣe fẹ́ máa ròyìn bọ̀dá Jídé fún mi ni ròyìn tó yẹ pé tá a bá lọ síbẹ̀ báyìí ó máa fún wa lówó tó máa take care wa tó máa ṣe everything kí ló ṣe wọ́n. àtìgbà tí wọ́n ti gbé obìnrin òṣì kan tó ń pè níyàwó jákujàku báyìí tó ti gbé wọlé báyìí àtìgbà yẹn láti rí ojú bọ̀dá mi Jídé ńlẹ̀ mọ́ bọ̀dá mi Jídé ò tọ́jú àmọ́ wọn ò tọ́jú mọ́mí wọn ò tọ́jú dáadé even wọn ò tọ́jú èmi gan mọ́ ó ti wá sú mi mi mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe mọ́ ọ̀rẹ́ mi ó ti sú mi ò mi lè parọ́ fún ẹ. bọ̀ irú obìnrin wo wá nìyẹn ṣé ó fẹ́ lé àwọn ẹbí ọkọ kúrò lára ẹ̀ ni àbí ó lè ṣe ìyàwó kó tún ṣe fámìlì ọkọ ni. àbí o kò yé mi o. bọ̀ ọ̀rẹ́ mi tó bá dé wà jẹ́ bẹ́ẹ̀ náà yẹn náà tí ì tóró jọ gbé kúrò lára ṣé mo pé yìí ṣe wọlé ni ó possible kó padà change tó bá yá má rò rárá ṣe ti gbọ́. ṣé kí bẹ́ẹ̀ mú àmàlà yẹn wá. àbó rí àwọn onígẹ̀lẹ̀dẹ̀ àti gbónúkú gbogbo ẹ̀ ẹ̀yọ̀. àbí. àwọn onífíìmù náà ti ń tra ilẹ̀ níjọ́ mẹ́ta àbórí ìjọ ìrora ó ní cultural dance. ṣé ọmọ yìí ló ń ké ìṣá. òun ló ń ké. mo ń sọ náà pé ó dàbí pé mò ń gbọ́ ìgbé ọmọ ó jẹ̀ wá gbọ́ jẹ̀ wá jókòó lọ́ba fún ọmọ mi lọ́yàn ọjà rí. ọyàn kẹ ẹ wo kò jẹun kó má ṣe rí ẹ. ó ti ẹ̀ gbọ́ ìmísẹ̀ ń gbọ́ ni. ọmọ tó ti ń sùn látàárọ̀ ó dẹ̀ jì
ọ̀dà náà jọ ló bá ń bá mi fún lọ́yàn tó bá ti fún lọ́yàn tó adé máa wo fíìmù kúkú ni kò sá lọ síbi kankan. ẹ wo mọ́mì ẹ filẹ̀ ọmọ ọlọ́mọ kan ò lè wá pààyà oníyà ẹ filẹ̀ tó bá ti sunkún tó sun ó máa sùn padà. ọ̀dà náà tí wò bá lọ gbé tó bá jẹ́ torí n tó fẹ́ wò ló ṣe lè dìde máa lọ gbọ́mọ mi máa fún lóúnjẹ máa gbé kù. ìwà ni ọmọ ń tẹ́wọ̀n mọ́ ẹ̀ lọ́gbọ́n nǹkan mi máa fún lóúnjẹ ẹ̀ sì máa gbé kù. Àkànbí àjẹ. Ibi ìkọlù wà tí mo dìde tí mo fẹ́ lọ gbé ọmọ nínú ilé. Bẹ́ẹ̀ ni mà. Mo rí kọ́kọ́rọ́ wà. Èmi mo tilẹ̀kùn bí ìfẹ́ kẹ́nìbọ̀dì disturb ọmọ yẹn ni ọmọ ṣe tilẹ̀kùn. Ó dẹ̀ lájúlẹ̀ mo dẹ̀ dìde mo dẹ̀ gbẹ̀gbẹ́ kọjá ó dẹ̀ ní mọ́mí ẹ̀gbà kọ́kọ́rọ́ kẹ́ lè gbọ́mọ yín. Mi ì lè fún yín kọ́kọ́rọ́ mà mi ìfẹ́ kàn disturb ẹ̀. Bọ́ọ̀ lọmọ ṣe máa sunkún tó máa fi sílẹ̀ nínú yàrá tó máa tilẹ̀kùn mọ́. Irú ẹbí ọmọ wèrè jọ́dọ̀ ṣé wèrè mú ẹni. Ẹ wo mọ́mí wèrè òmú mi lórí o wèrè òmú mi lórí o èwo bí ní ti ṣíṣe mo wọ wèrè ni kí ló tó yẹn. Wọ́n ní abiyamọ kan ò ní gbẹ́kún ọmọ ẹ̀ kó má tàtí wèrè. Ìwọ gbọ́ ẹkún ọmọ títí ẹ ó dẹ̀ tilẹ̀kùn mọ́. Nǹkan tó báwọn mi máa ṣe fọ́mọ mi náà kó ṣọmọ yín ẹ filẹ̀. Ṣé o fẹ́ fi ọmú bá ìyẹ́ o fẹ́ fún wàrà ni. Ẹ jọ mọ́ mi ẹ fi ti ń ṣe ti yín ilé ọkọ mi ni mo wà yìí kẹ́ni kan máa ní mi lára ní ilé ọkọ mi ìsìn máa wé ọkọ lẹ́ máa lára wí méjì o ẹ jọ nítorí ti Ọlọ́run ẹ jọ nítorí ti Ọlọ́run ilé ọkọ mi wà ẹ máa ní mi lára. Orí tí mo mọ dé yìí wọ́n lábí ọmọ kò ní gbẹ́kún ọmọ ẹ̀ kó má tàkì òwe eléyìí dẹ̀ gbẹ́kún ọmọ ẹ̀ ó ní kó sunkún pa kó dẹ̀ tuntun bẹ́ẹ̀ ó dẹ̀ lè kó ti gbọ́ ọmọ ẹ̀ lọ fún màálù. Ọlọ́run òṣì. Ẹ káwọ́ mà ẹ káwọ́ mà ẹ káwọ́. Ló ń gbọ́ pé ní oṣù mọ́jú ni. Ẹ fún ẹ ṣé dáadáa làwọn àwọn títí lẹ̀kùn yìí ni. Mọ́mì Adamu kò sí nílé o wọ́n dẹ̀ ti mú dédé kọ́kọ́rọ́ wọ́n ti kó lọ. Mo sọ fún wọn pé mò ń bọ̀. Adamu láwọn kò fẹ́ lálejò wọ́n ní tí ẹ̀fọn bá kọjá níbí yìí kí n fi gbálẹ̀ wọn àmàgbàlagbà lẹ́yìn mú láti ṣàlàyé fún yín ni Adamu tí kò dédé kọ́kọ́rọ́ lọ. Ṣé o mọ nǹkan tó ń sọ ṣá. Báwa òótọ́ ni mo sọ fún yín yẹn o. Ó dáná mú kọ́kọ́rọ́ fún mi kó wá bá mi ṣílẹ̀kùn bóyá wọn ò mọ̀ wípé ará àtàná máa sọ fún yín pé kó má wọlé wọn ò lè sọ pé kémi má wọlé wọn ò lè sọ bẹ́ẹ̀ báwọn ṣe ó mọ bí mo ṣe jẹ́ ni ìrọ̀lù pé kọ́kọ́rọ́ wà lọ́wọ́ tó ń díbọ́ fún mi. Ọlọ́run kò jẹ́ parọ́ fún yín tẹ́ bá gbọ̀n mi báyìí eyín mi ló máa jábọ́lẹ̀ kọ́kọ́rọ́ kan kò sí. Kò dé ní dá fáwọn tó bí níbi tí wọ́n bá wà èmi ló wà fi rẹ̀ nílé ọmọ mi abẹ́wọ̀n àgbà mi kẹ̀ ṣé bí mo sọ fún pé mo bọ̀ bí báyìí ó wá dáná ṣé wá rí lẹ́nìí ni inú mi dùn máa wọ̀ wípé wéèrè tó ju tòun lọ òun lèmi fúnra mi orí ẹ̀ máa burú lẹ́nìí tó bá dé lẹ́nìí ló máa wọ̀ wípé èyí tó gbogbo wéèrè tó wà ní gbèsè ayé ẹ̀ lẹ́nìí ni màá fi kọ́ ní lẹ́nìí ló máa jáde nínú ilé mo ti náà mọ́jọ́ ìlẹ́nìí kò tí ì láì di àràrá. Ìgbà tẹ́mi wà ní ọkọ ti tèmi àwọn ẹbí ọkọ tèmi ń gbádùn mi nìkẹ́ bí mo ṣe ń tọ́jú ọkọ ni mò ń tọ́jú ọmọ mi ni mò ń tọ́jú ẹbí ni mò ń tọ́jú ara kò sẹ́ni tí mi ò tọ́jú kò sẹ́ni tí mi ò ṣe fún. Bàbá Jídé ti tèmi níyàwó ọ̀rọ̀ pé òun lè fèmí ráre kò ní dá fún àwọn tó nílẹ̀ ẹ̀kọ́ sí àpò lórí burúkú ní gbogbo yín nìkẹ́ mo rò pé kò ní dá fún gbogbo yín ìwọ náà wá débi oníwọ̀n mú kọ́kọ́rọ́ fún ẹ sọ kémi dúró síta tàbí kí padà síbi tí mo ti bọ̀ kò ní dá fún ẹ kò ní dá fún àwọn tó fi ṣẹ́ràn ẹ. Àwọn olórí burúkú bàlá wọlé ẹ̀ wá gbà ó dà níbí ni mo máa jókòó sí tó bá wù kó dé ní 20 years time ibi tó máa bá mi nì ṣọlọ́gùn yóò lórí burúkú ọmọ ni màá sọ fún pé èmi gan fúnra mi orí burúkú tó wà lórí ẹ̀yẹn lẹ́ni ni màá bá gbọ́n dànù kò ní dáa fún. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ lẹ́ni ló máa ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé èmi fúnra mi àbí amọ̀ ni mí nílé ọkọ kò ní dáa fún kò ní dáa fún àwọn tó ní pàápàá orí ẹ̀kọ́ burú ni olùlọ́ṣẹ́ lórí burúkú kẹ́mi wá lọ síta bí òde mi ní kó mi báyìí kí ló dé tó ń gbọ́ tó ń ṣe tó ń kúrú tó ń ga sọ́ọ̀ ṣe pè fún wọn náà àmọ́ ti gbé gbogbo yín ṣépè ní mo rò pórí yín burú. Mọ́mì ẹjọ́ tó lọ́ọ́ ẹ má bínú mà ẹjọ́ mo pé kí n ṣòfófó kékeré kan fún yín ni ẹ wò mọ́mì ọ̀gá kọ́ ló nílé o ọmọ yín kọ́ ló nílé ìyá wa yìí o màdàmú ló nílé o n tí màdàmú bá sọ fọ́ gà lọ́gà máa ṣe o. mi ò gbọ́ ẹ dára. ọ̀gá kọ́ ló nílé o.
ọ̀rọ̀ tó sọ ìta lójú kò sọ fún mi. Mọ́mì ẹnìkan kan kò ràn mí o dídí bẹ́ẹ̀ ṣe máa ń wá síbi tán ṣe máa ń tírìtì yín báyìí tán máa ń tírìtì yín báyìí yẹn kò dùn mọ́ mi nínú torí èmi náà níyà àti bàbá wọn wà lẹ́gbàá àmọ́ kí ṣe má lọ bọ́ lọ́wọ́ mi èmi náà níyàwó àtọmọ nílé ó ní kò jẹ́ kí n sọ fún yín látijọ́ yìí ọ̀gá àkọ́lé nílé o. eré àbótọ́ tó èmi náà ń wò bẹ́ẹ̀ Babájídé ṣe ń tó tó yìí kó dẹ̀ sọ fún mi. ṣé bó ti kọ́lé kí ọdún nìbó wọ́n ṣe gbèjà? ọ̀rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀ o ọ̀rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀ bí ẹni pọ́ọ̀kà báyìí wọ́n rà lẹ̀ báyìí wọ́n lè fọ́ mọ̀dà kọ́lé ìkálẹ̀ bí kọ́ máa bọ̀ bó ti rí nìyẹn o. eré àbí nǹkan mi èmi náà ń wo mò ń sọ bẹ́ẹ̀ Ọlọ́run mo ní Babájídé tèmi lọ́mọ mi tó yẹ pé tó bá bù ṣe lọ́wọ́ mi nígbà tó wà kékeré pàápàá nínú àwọn owó tí mo máa ń fún pé kó yá tọ́jú ẹ̀ fún skul ẹ̀ òun ló máa ní mọ́mì mi mo sì ní kódà ó máa ń fún mi ní 5,000 naira nígbà mi ta ní mọ́mì mo yá yín títí tó dẹ̀ fi dàgbà lọ́mọ mi fi máa ń ṣe fún wa kódà ó bèmí àti bàbá ẹ̀ jẹ́ nígbà tó bẹ̀rẹ̀ iṣẹ́. o ṣe. Mami, ẹ jọ o, ẹ ló kọ́lẹ̀ ti gbẹ́jọ lọ́wọ́. Ayi lọ. You are very common. Má wọlé, wọ́n má wọlé ìṣe. Ìbànújẹ́ àdúgbò ẹ̀rọ kí ni wọ́n forúkọ ẹ̀ jíjẹ. Ó ṣe dáadáa o. Ìjọba ní pé ìdùnnú àwọn olórí burúkú àbí abaniláyé àbí oníbàjẹ́ àbí wèrè kan tó bá ní kó jẹ́ kórúkọ ẹ̀ jẹ́ kó tètè bọ́ síta ń bí báyìí. Ìyàwó onígbò nínú ilé wọn wọ̀ ẹ́. Kí ńlá ló pariwo? Ó ṣe òrùkú bọ́ta. Orí burúkú ẹ̀ bọ́ sí bí báyìí. Pẹ̀lú alábàáríkà tó mú dání. Mọ́mì, mọ́kì mi ò nídìí kíkí ẹ rárá. Mo fẹ́ kó wo òkè kó wo ilẹ̀. Mo fẹ́ kó rí wípé lẹ́nìí òun ni ọjọ́ pé fún ẹ nínú ilé yìí. Bẹ́ẹ̀ni. Wà wá wọnú ilé yẹn, èyí tó wá kéré, èyí tó wá fúyẹ́, èyí tó wá tóbi nínú ẹrù ẹ. Wà wá kó gbogbo ẹ̀ pátápátá, wà wá jáde lọ bí mo ṣe wẹ̀. Àlọ́lá mi wà nínú wà máa lọ òní bojú ẹ̀. Lẹ́nìí ni mo sọ fún ẹ, ó yẹ kó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Mọ́mì, kí ló dé? Àtẹ̀dé bí mo ṣáà kí yín kí ló wá dé tètè ń sọ̀rọ̀ báyìí ẹ kó máa sọ àwọn ọ̀rọ̀ kan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 . Ẹ gbẹ́nu òṣìṣọ́ ẹni tó máa nù ẹni tó mú wáyé ó yóò pè ní. Tó bá ṣe é wíwẹ̀ máa ń gbà bí ó lọ́wọ́ pọ̀ ọ́ bẹ́ẹ̀ ni á ti rẹ̀ wá náà. Bó ṣe kí ní lọ́wọ́ rẹ̀ á ṣí ọ̀ ìyàwó ṣàlùkò rẹ̀ rí mi. Alábìbáríkà ni mo. Kí ló ṣẹlẹ̀ kí ló dé? Ẹ wọlé ni. O ṣe kò ní ìdí wọlé o ṣeun tí mo fẹ́ bíbá. Tó bá mọ ohun tí ọmọ olórí burúkú ìfi ojú mi rí láyé mi kò jẹ́ kí n jèrè ọmọ látijọ́ tí mo ti fẹ́ tó ti fẹ́ ọmọ mi mo mú ẹ wálé àmúbádẹ́ ni alálùbáríkà ọmọ lélẹ̀ máa jẹun àgbà ẹ tọwọ́ tẹsẹ̀ láti gbà tọmọ yìí tí wọlé àròwọ́ àárọ̀ jẹun débi tá a máa sọ pa fẹ́ mọ́tò fún láyé ká má tiẹ̀ fẹnu sí rárá ni ọkọ mi wá sick ó wọ́n kù díẹ̀ ṣíṣí ní kókó gbogbo góòdì tí mo ní ni mo ti ta pátápátá 20,000 la bàbá wa lọ́lọ́mọ mi ò ní fún mi. ẹ wo mú mi ẹjọ́ sí Ọlọ́run ẹjọ́ tèmi ní kẹ́ máa wò. àǹtí mi ẹ má bẹ̀ wọ́n o ẹ má bẹ̀ wọ́n wọ́n sì ń bá nǹkan bọ̀. kí ló ṣẹlẹ̀ o ṣe mo dúpẹ́ wọn náà ṣàmù gbogbo bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ nínú ilé yìí àbí kò yẹ ṣòro lórí burúkú ilé mi ló máa jáde nínú ilé yìí. gbogbo bó ṣe pa bàbá ẹ̀ dànù nítorí 20,000 naira 20,000 naira ní ọ̀nà ìjákọ̀ fún mi. màmá ó tó kẹ́ máa pariwo ń sìn ṣé ẹ̀yin mọ ìpìlẹ̀ owó tí Jídé ní ni. kí ló wà nínú àṣírí ọlá ìtí mi ò mọ̀ kótó fẹ́ wọlé ni mo ti rí bó ṣe kọ́lé kí ló wà nínú àṣírí ọlá ìtí mi ò mọ̀. àǹtí mi gbogbo kò lè yé yín tí wọ́n sọ fún yín látijọ́ yìí lẹ́ni màá tàn wọ́n lẹ̀ sí. kí ló fẹ́ tàn wọ́n lẹ̀ sí? kí ló fẹ́ sọ jáde? must you talk? Babájídé. ó ṣe láti sọ àṣírí ọ̀la ọ̀dẹ̀ ní ẹni. nígbà tí ojú ń pọ́n igúnnugún Jídé àwòdì èmi inú mi ló bá rà ń bẹ̀. bí mo bá wá gbọ́ yín dáadáa mo tẹ́ ń fi yé mi ní wípé ẹ̀yin náà fẹ́ bẹ́gbẹ́ pẹ́ ẹ fẹ́ bẹ́gbẹ́ tó ẹ fẹ́ bẹ́gbẹ́ yan ẹ fẹ́ kó ònú ìran olòṣì ẹ̀yin náà fẹ́ mọ̀ pé ajé ránṣẹ́
ẹ fẹ́ mọ yí inú owó ká ẹ mọ pòwó ránṣẹ́. àmọ́ bàbá ṣoògùn owó. èmi èé ṣoògùn owó fún yàn bẹ́ẹ̀ bá ròyìn àwọn tó júwe ẹ̀yà yìí fún yín wọ́n wí fún yín pé mi èé ṣoògùn owó fún yàn ṣùgbọ́n ká tún gé agbé mọ́yàn igi ọ̀là mọ́yàn ká sì rí ẹni ó mọ̀ bò ẹyin ọwọ́ èmi kìíní yìí lọ́wọ́ ọkọ̀ jẹ́ wípé mélòó orú yín láti ṣe kìíní yìí fún tí wọn ò mọ̀ọ́rẹ́ aláìmọ̀ọ́rẹ́ lọ́pọ̀ nù yín. rárá o bàbá èwo tẹ bá lè ṣe fún wa tí ọwọ́ ọkọ mi tó jí sówó tó jí sọ́là èwo a máa mọ̀ọ́rẹ́ a dẹ̀ máa sanjọ́ fún yín. ẹ wo bàbá kò sí nǹkan tẹ́ fẹ́ tí mi ní ṣe fún yín kẹ́ẹ̀kan ṣe fún mi kí n lówó lọ́wọ́ kí n kọ́lé mọ́lé pé tí n bá yọ láàrin ìgboro báyìí káwọn èèyàn mọ̀ pé èèyàn ló dé bàbá máa ṣe nǹkan tẹ́ pé ẹ̀yin kò ní gbàgbé fún yín. ọ̀dà kò burú bàbá jẹ́ pé bẹ́ẹ̀ ti fẹ́ nu èmi náà ti gbọ́ ẹ wá gbọ́ ẹ̀rọ ló gbò tó bẹ́ gìjà wọnú ilé onílé tó rò pé onílé ò rí gìjà rẹ̀ ọ̀hún tún kẹ̀ẹ̀kan ìyóò ní wípé ìrìn àjò ẹ̀yìn méjèèjì ó tún kẹ̀kan sọ́dọ̀ tèmi ní ààyè. bàbá ṣé kìí ṣe nǹkan tí a lè ṣe báyìí. àìdánwò báwo èmi gbúdọ̀ bòye lọ́wọ́ ẹlẹ́dàá tiẹ̀ tó bá rọ̀ mọ́ ìwọ ṣàmọ́ lọ rí gbàdúrà kẹlẹ́dàá tiẹ̀ ó rọ̀ mọ́ kó ṣìnà ọ̀la fún ọ bí n bá ti wá ṣèwádìí tán tí mo sì ṣe gbogbo ètùtù tó yẹ kí n ṣe síwájú ẹ wo ẹ jẹ́ àwọ̀ ibi tá a wọ̀ ká lè bá a gúngi ọ̀la bó bá di níwòyí ọ̀la ẹ padà wá kẹ́ ẹ yọjú sí mi èmi ò mú yín wọbẹ̀ lọ. ṣé bàbá. ẹ mọ́ fi ìrònú kankan ṣe ra yín léṣe mọ́ bẹ́ẹ̀ bá gbọ́ ṣìkìṣìkì mọ́ owó ti dọ́wọ́ ti yín náà ẹ mọ́ relé. eléke adé o eléke adé o bàbá aláwọ̀ tí rèlú àìgbọ́fọ́ Ọ̀rúnmìlà tí rèlú àìmání ìlú àìmọ̀nìyàn bí ẹni ṣọ̀pánù gbárágádá onílé ìṣẹ́mí pẹ̀lẹ́mọdé ibi ire èrìgì àlọ́gbẹ́mí rè ibi ire àìdífọ́ òfútọ́kọ́tù mọ́mọ́ ẹlòmíì ibi ire èrìgì àlọ́gbẹ́mí rè ibi ire tó ibi awíládé yọrù ṣe ẹ wò mí tí kì í bá ṣe tómi jẹ́ ojú yìí tòun tí ìlà ìlò ìpayín kékeré tẹ́ ẹ bá wọ̀yà yìí wá èmi èdèdè múyàn wọnú bíi àìwọnú odò tán ká tún mọ kérèrè òtútù o nta bá ti fi jọun ní ẹjẹ́ ó jọun nta bá ti ṣe ní hùn ní ẹjẹ́ ó jẹ́ hùn àìtẹnu jòfẹ́ nìkankan àṣírí ọ̀la ẹni èyí ń fìdí hàn ọmọ ènìyàn tọ́rọ̀ ọmọ ènìyàn ń lóṣòro èmi ò sì fẹ́ kí èèyàn mọ́ dáṣà pé wọn ò mọ̀ pé bí ó ti rí nì omi ojú bá ilé kọ́lẹ̀ lójú yín ẹ wo ń tẹ́ ẹ̀ lérò lẹ́bàá ní báyìí iṣẹ́ ti dé ọmọ aláṣẹ jẹ ọ̀wọ́ sì ti dé ọmọ aláṣẹ jèrè wo ìwọ́n tiẹ̀ wàá mú ọ̀bẹ yìí kó o mú lọ́wọ́ má bẹ̀rù mú. ẹnikẹ́ni tó bá ti wá yọ lójú àwòrán yìí ọ̀wùlẹ̀ sojo ń ṣẹ̀kọ́ ṣàgbé bójúmọ́ bá ti mọ àmì àgbọ̀ pòròpórò odò báàjì bá ti jì àmì àgbọ̀ ìhà kọ̀ọ̀kan odò bó bá ti dòrú gọ̀jọ́ agbọ́sirikúsi àwọn ìyàmì ẹlẹ́yẹ ìbà àgbẹ̀gbóhùn mìíràn kú àlùkò rẹ́rẹ́ gbóhùn mìíràn ṣá àǹjọ̀nú láti gbénu afẹ́fẹ́ ṣọlá o ọyà ṣúré tètè kọ́ wá gbóhùn àwọn lẹ́nu mi ẹ̀ là. ní tí mo ń wo yìí ìyá ìyàwó mi ni. nǹkan nǹkan ìpínlẹ̀ ọ̀nà jẹ́ ni wọ́n ní. jíde ìjọ jíde máa kú. bẹ́ẹ̀ báyìí lè filẹ̀ bọ́ báyìí lè lọ ajẹ́páyé fi yín lẹ́nu tí yín náà ti tọ́nu. ládéhùn tá a ṣe ní ìsìn lẹ́fẹ̀ẹ́ yí padà yìí o mo lé mi ò fẹ́ kéèyàn ó mọ sọ wípé wọn mọ̀ pé bí ó ti rí ni ó yẹ ikú kí ni yóò jẹ kó tó lọ. jíde
bíbẹ̀ pẹ̀yìn méjèèjì rẹ̀ yà wọ̀ ìkáyé kólókóló yóò sì lùlù fún ìjọ ẹjẹ́gùn kó tó lọ bọ́bá ilẹ̀ lọ́wọ́ tó nù o. Jídé tó lọ lọ. Bàbá Jídé o ṣe ìtọ́ bàbá Jídé o parí bàbá Jídé bàbá Jídé o ti pààyàn. Yóò ní yàrá pa yóò ní yàrá pa. Bàbá Jídé báàmì lẹ́yìn méjèèjì lọ. Mo ti mọ̀ pé tó bá pẹ́ tó bá yá ọjọ́ kan ọ̀nà ìṣì máa wáyé. Ó ní mo ṣe sọ ọmọ mi ní ọ̀mí lẹ́kùn nítorí kó bá lè rí àǹtí mi lẹ́kùn. Àǹtí mi bá mi tọ́jú rẹ̀ mi lẹ́kùn. Ẹ má jẹ́ kí kankan ṣe. Àǹtí mi tọ́jú rẹ̀ mi lẹ́kùn. Inú mi dùn. Ọba ẹgbẹ́ wa